ọ̀rọ̀ Ọlọ́run yé, ọ̀rọ̀ Ọlọ́run lágbára o, ọ̀rọ̀ Ọlọ́run yé, àìkú ni títí ayé. Ṣé lóòótọ́ ni Olori Naomi? Ṣé lóòótọ́ ló fi àwọn ọmọ tó kú ní Ìbàdàn ṣe ètùtù ọlà? Nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí nìyẹn. Gẹ́gẹ́ bí àwọn wòlíì ṣe sọ. I come again. Ṣé lóòótọ́ ni Olori Naomi? Ṣé lóòótọ́ ló fi àwọn ọmọ tó kú ní Ìbàdàn ṣe ètùtù ọlà? Gẹ́gẹ́ bí àwọn wòlíì ṣe sọ. Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló ti sọ bẹ́ẹ̀. Ṣé lóòótọ́ ni àbí irọ́? Àti bá àwọn Holy Center sọ̀rọ̀. Àwọn Holy Center ti bá wa sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀. Nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí nìyẹn. Ẹ dọ́bù tàpù pa bẹ́ẹ̀ yẹn. Ó pé tókì ìdọ́ǹtè. Ẹ dọ́bù tàpù pa. Ẹ̀yin tẹ́ wà ní Facebook yìí, ẹ share live yìí. Kẹ́ lè gbọ́ reality escalated. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé reality lọba Solomon jà for all the time. Ọba àgbáyé ò ní sojú ṣáájú anybody. Yeah. Irú àwọn ọ̀rọ̀ báwọn yìí kò yẹ ká dá sí. Ṣùgbọ́n a gbọ́dọ̀ dá sí. Bẹ́ẹ̀ni. Ìwọ tó tẹ ojú líle ní Facebook yẹn. Ṣàngó apá ẹ, Ṣàpọ̀nná apá ẹ, Òmùpá apá ẹ, Alárọ̀mọ́ apá ẹ, Àjàtálá apá ẹ. Anybody tó bá tẹ ojú líle, àìrá máa fọ́ ojú ẹ̀. Mi ò invite èèyàn síbí o. Ìwọ tí ọ̀rọ̀ mi bá pè ní kó wá síbí. Ìwọ tí nǹkan tí mo bá ti ń ṣe kò bá bá ìgbésí ayé ẹ̀ jọ lọ síbí mi. Má wá tẹ ojú líle sórí life tèmi o. Iṣẹ́ tí a rán mi lèmi fẹ́ jẹ́ o. Iṣẹ́ tí a dẹ̀ rán ikọ̀ kò kí ń pa ikọ̀. Tá bá ti sọ́tàn ẹ lè wá ṣe fẹ́ inú yín o. Bọ̀dà wá ẹ̀ máa sọ tiwa náà. Ṣé lóòótọ́ ni Olori Naomi? Ṣé lóòótọ́ ló fi àwọn ọmọ tó kú ní Ìbàdàn ṣe ètùtù ọlà? Gẹ́gẹ́ bí àwọn wòlíì ṣe sọ, nǹkan tá wá sọ̀rọ̀ sí nìyẹn. That is the reason why we are here. Ìwọ wá débi ó ń tẹ ojú líle. Ṣàngó fẹ́ pa ẹ́ dànù ni. Wá ń tẹ ojú líle sọ́dọ̀ mi. Ẹ̀rù bà ẹ́ ni. I'm a billionaire in my territory. Okay? If you want to come to my life, you need to come with respect. And hear my word before you react. Don't react before hear my word. Tó bá bá gbọ́rọ̀ mi níbí wọ́n máa farabalẹ̀ ni. Program tá a dẹ̀ fẹ́ ṣe láàárọ̀ yìí, lálẹ́ yìí. Kẹ́ tọ́jú ẹ̀dẹ̀ arábìnrin náà nígbà tó bá máa jáde. Lálẹ́ yìí. Kẹ́ tọ́jú ẹ̀dẹ̀ arábìnrin náà nígbà tó bá máa jáde. Àwọn tó wà ní ìsàjì kéèsì tó wà nílẹ̀ yìí, kó má bàa jẹ̀bi. Torí Bíbélì sọ wípé òṣùwọ̀n tẹ́ bá fi wọ́n ọmọlàkejì yín, òun la máa fi wọ̀n yín. Níbo la ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gangan? A máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn wòlíì tó ń sọ̀rọ̀, tó ń ríran. A ti rí bí wòlíì méjì tí wọ́n sọ̀rọ̀ pé arábìnrin yẹn lo àwọn ọmọ yẹn ni, wọ́n fi ṣe ètùtù ni, wọ́n fi ṣe gbá ni, wọ́n fi ṣàwo ni. Wòlíì méjì tí wọ́n sọ̀rọ̀ pé
arábìnrin yẹn lo àwọn ọmọ yẹn ni wọ́n fi ṣe ètùtù ni wọ́n fi ṣe gbá ni wọ́n fi ṣàwo ni. a bá àwọn holy center sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà tí mo ti gbọ́rọ̀ ẹ̀. ọdún mo ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ilé ẹ̀kan bọ́ mo kàn brief ẹ̀ ni bọ́ mo máa sọ̀rọ̀ lé lórí fully báyìí so that ẹ̀yin èèyàn máa lè kẹ́kọ̀ọ́ látara ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ yìí. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ló kọ́ wa, ẹ̀kọ́ pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ náà. tó bá dẹ̀ sì wà láyé o kọjá ìṣòro, o kọjá àdánwò. ẹni tó bá kú nìkan ló kọjá àdánwò. mo máa kọ́kọ́ bá àwọn wòlíì tó ń sọ̀rọ̀. ẹ̀yin wòlíì Ọlọ́run alààyè tí ẹ ń sọ̀rọ̀ nípa arábìnrin náà. nǹkan tí máa sọ fún yín ni wípé kó tó di pé máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi jẹ́ kí n kọ́kọ́ introduce ara mi náà because of tomorrow. My name is Adelano Adekunle Solomon, aka Talo Feku Baba Gba one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and Obos, the only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I don't believe in any religion, whether you are a Christian, whether you are a Muslim, whether you are any religion. I don't believe in any religion. I believe in only humanity. I promote humanity and I promote truth. And I cherish my culture. I come again. I promote only humanity and truth. And I cherish my culture. I don't use my culture to joke with anybody. I don't use my culture to joke with any religion. I cherish my culture a lot. ọ̀rọ̀ arábìnrin Naomi la fẹ́ sọ lónìí. níbo la máa ti bẹ̀rẹ̀? a máa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn pásítọ̀ tó ń sọ̀rọ̀. ẹ̀yin pásítọ̀ wa, Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú o. ṣé ẹ rí tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀, ẹ jẹ́ ká máa sọ reality, ẹ má jẹ́ ká lo ẹ̀tanú. bóyá ẹ ti ní ẹnìyẹn sínú tẹ́lẹ̀ àbí bóyá ẹnìyẹn ti ṣẹ̀ ẹ́ tẹ́lẹ̀, ẹ wá wò ó pé wẹ́n jẹ́ kí n lo opportunity yìí láti dákún ìṣòro ẹnìyẹn. nítorí pé kí ni, ẹlẹ́ran ara ni gbogbo wa o. ẹ jẹ́ ká kíyèsára púpọ̀, ọlọ́ka kọ́ wa mọ̀ ẹ́ sí. nítorí pé ẹni tó bá sì wà láyé kò kọjá àdánwò. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹ̀kọ́ tó pọ̀ ló kọ́ gbogbo wa o, kò sẹ́ni tó yọ sílẹ̀. now ṣé lóòótọ́ ni arábìnrin náà lo àwọn ọmọ náà ni? rárá o. ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tó ṣẹlẹ̀ gangan. ọ̀rọ̀ yìí lọ́pọ̀ díẹ̀ o. ṣé rí ìṣòro tí arábìnrin yẹn kó sí yìí, ó máa bọ́ ń bẹ̀, ṣùgbọ́n máa jìyà díẹ̀. ìyà kí ló fẹ́ jẹ? ìyà ìgbọ́ràn ni àti àìtẹ̀lé àṣẹ Ọlọ́run. I come again. arábìnrin náà máa jìyà díẹ̀, but ó máa bọ́ nínú ọ̀rọ̀ náà. but ìyà ó máa jìyà díẹ̀. ìyà kí ló fẹ́ jẹ? ìyà tó máa jẹ ni wípé ó kọ etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run. àwọn holy center, nígbà tí mo gbọ́ nǹkan tí àwọn wòlíì sọ nípa arábìnrin náà, mo béèrè lọ́wọ́ àwọn holy center wípé sólóòótọ́ ni nǹkan tí àwọn wòlíì sọ. wọ́n ní irọ́ ni. wọ́n ní Ọlọ́run ló na arábìnrin náà ní pàṣán. mo wá ní lọ́nà wo? wọ́n ní wọ́n ti sọ fún arábìnrin yìí ti pẹ́, àti ìyá tó bí lọ́mọ, wípé ẹ̀dá arábìnrin náà kò fẹ́ ariwo.
Anything tó bá ti jọ mọ́ ariwo wípé ẹ̀dá ẹ̀ ò fẹ́. Ṣùgbọ́n àwọn tó ń advice arábìnrin náà ọ̀tá ni wọ́n jẹ́ sí arábìnrin náà. Àwọn ọ̀tá ògo, àwọn ni advice arábìnrin náà. So ìdí nìyẹn tí pàṣán fi nà. Lẹ́yìn tá a wá kó lọ́dọ̀ àwọn holy center, mi ò rò pé arábìnrin yìí, mi ò rò pé Kristẹni ni. Wọ́n kàn ń sọ pé Kristẹni ni wọ́n. Torí pé tó ń bá jẹ́ Kristẹni, nǹkan tí wọ́n lọ ṣe ní Ìbàdàn ó tàpá sí òfin Ọlọ́run. Kí ni òfin Ọlọ́run sọ gẹ́gẹ́ bí Kristẹni tó bá fẹ́ ta àwọn ènìyàn lọ́rẹ? Ẹ jẹ́ ká gbọ́. Ẹ ṣí Bíbélì ń sí 1 Timothy, Matthew chapter 6. Ó yẹ kí n gbé ẹ̀yin ènìyàn wá síwájú mi kí wọ́n bá mi kà ní. But mi ò fẹ́ distraction lálẹ́ because iṣẹ́ tá rán mi pọ̀. Matthew chapter 6 verse 1 to 4. Ẹ gbọ́ ọ̀kọ̀ tó sọ. Ó yá ká loud. Ẹ kíyèsí ara. Ẹ kíyèsí ara. Kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn. Ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú àwọn ènìyàn. Kí a bá lè rí yín. Kí àwọn èèyàn bá lè máa rí yín. Bí ó bá rí bẹ́ẹ̀. Tó bá ti rí bẹ́ẹ̀. Ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ ní ọ̀run. Arábìnrin ẹ ò ní èrè kankan lọ́dọ̀ Ọlọ́run. Iwájú àwọn ènìyàn nìkan lẹ ti léèrè pé màmá nìyẹn, màmá ló pín 1 million, màmá ló pín 10 million, màmá ló pín gbá. Ìyẹn ò kí ń ṣe ti Kristẹni, kò sí nílànà Kristẹni. Ká. Nítorí náà nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ. Ìgbàkígbà tẹ́ bá ti fẹ́ ṣe ìtọrẹ àánú yín mà. Má ṣe fún fèrè níwájú rẹ̀. Ẹ má fún fèrè níwájú ẹ, má lọ sórí rédíò. Dúró. Olúpẹpẹ dáwàjà, olúpẹpẹ kàkàkà lójú ogun lé. Ẹ ò kí ń ka Bíbélì ní ṣọ́ọ̀ṣì yín ni. Ìgbàkígbà tẹ́ bá fẹ́ ṣe ìtọrẹ àánú yín, ẹ má fún fèrè níwájú ẹ. Ká. Bí àwọn àgàbàgebè tí ń ṣe ní sínágọ́gù àti ní ìta. Àwọn alágàbàgebè ènìyàn ló máa ń ṣe bẹ́ẹ̀. Dúró. Olúpẹpẹ dáwó. Bẹ́ẹ̀ ṣe lọ sórí rédíò tẹ́ lọ pariwo yẹn, Ọlọ́run ò fẹ́. Ẹ̀dá yín fúnra yín ò fẹ́. Ẹ̀dá yín fúnra yín ò fẹ́ ariwo. Wọ́n sọ fún ìyá yín, wọ́n sọ fún ẹ̀yin náà. Ṣùgbọ́n lójú ara yín, ẹ fẹ́ oppress àwọn kan. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ká. Kí wọn kí ó lè gba iye ènìyàn. Ẹ má ṣe fún fèrè níwájú, tó padà sí ẹ̀yìn díẹ̀. Má ṣe fún fèrè níwájú rẹ̀. Tó padà bẹ̀rẹ̀ Nítorí náà nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ. Nítorí náà nígbà tí wọ́n bá ń ṣe ìtọrẹ àánú rẹ. Má ṣe fún fèrè níwájú rẹ̀. Má fún fèrè níwájú ẹ o. Bí àwọn àgàbàgebè tí ń ṣe níwájú ní sínágọ́gù àti ní ìta. Gẹ́gẹ́ bí àwọn àgàbàgebè ṣe máa ń ṣe. Ká. Kí wọn kí ó lè gba iye ènìyàn. Kí àwọn ènìyàn bá lè máa yìn wọ́n. Ká. Lóòótọ́ ni mo wí fún yín. Lóòótọ́ ni mo wí fún yín. Wọ́n ti gba èrè wọn náà. Ẹ ti gba èrè yín náà o. Ká. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ. Nígbà tó bá fẹ́ ṣe ìtọrẹ àánú rẹ. Má ṣe jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe. Má ṣe jẹ́ kí ọwọ́ òsì rẹ kó mọ nǹkan tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe. Ká. Kí ìtọrẹ àánú rẹ kí ó lè wà ní ìkọ̀kọ̀. Kí ìtọrẹ àánú rẹ kó lè wà ní ìkọ̀kọ̀, kò ní ìdí kí gbogbo àgbáyé mọ̀ wípé ẹ̀yin lẹ fẹ́ pín nǹkan náà. Ẹ lè lọ sí àwọn ṣọ́ọ̀ṣì yẹn kẹ́ fún pásítọ̀ ẹbẹ̀ ní 10 million kó bá yín pín fáwọn ènìyàn. Wọ́n máa pín tán. Ká. Bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tó mọ̀ wípé ẹ̀yin lẹ fún pásítọ̀ yẹn ní ìkọ̀kọ̀, ẹ̀yin lẹ fún àfáà yẹn ní ìkọ̀kọ̀, ẹ̀yin lẹ fún aláwọ̀ yẹn ní ìkọ̀kọ̀ pé kó pín fáwọn ènìyàn. Ká. Òun tìkára rẹ̀ yóò san fún ọ ní gbangba. Òun tìkára rẹ̀ á wá san fún ẹ ní gbangba. Somebody shout hallelujah. Erin wo ìyà. Ẹgbẹ́ Ọlọ́run tóbi sẹ́. Allahu Akbar. Ìyà tẹ́ ń jẹ nìyẹn o.
torí ìgbésẹ̀ tẹ́ gbé tapa sí òfin Ọlọ́run ó dẹ̀ tapa sí ẹ̀dá tẹ́ gbé wá sí ayé. Ẹ̀dá yín ò fẹ́ ariwo. Ìdí nìyẹn tí Ọlọ́run fi ààyè sílẹ̀ kó lè kọ́ yín lẹ́kọ̀ọ́. Inú ìṣòro tẹ́ wá há sí yìí ẹ máa bọ́m̀bẹ̀ láìpẹ́. Ṣùgbọ́n tẹ́ bá ti jáde kẹ́ sí àwọn àtúnṣe. Ẹ̀yin tẹ́ dẹ̀ jẹ́ ìyá arábìnrin náà kẹ́ pè sí àfiyèsí, kẹ́ tọ́jú fídíò yìí dé wípé nǹkan tí ọba Solomon sọ lélẹ́yìí nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀. Ní báyìí a wá padà sí ọ̀dọ̀ ìjọba Nàìjíríà torí mi ò fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ náà. Wọ́n ní ọmọdé ò kì í mọ ẹ̀kọ́ ẹ jẹ kó má ra lọ́wọ́. Ṣùgbọ́n kó tó di pa máa padà sí ọ̀dọ̀ ìjọba Nàìjíríà, gbogbo ẹ̀yin tí ọmọ wọn tí wọ́n tẹ ọmọ wọn pa, a bá yín kẹ́dùn tó pọ̀. Kò sí òye tí a lè fún yín tó lè tó àwọn ọmọ náà. Eléyìí tó jù nínú àwọn ọmọ yẹn wọn kì í ṣẹgbẹ́ Naomi, Olori Naomi. Èmi wà nínú àwọn ọmọ yẹn tó ì máa jẹ president, àwọn ọmọ tó kú yẹn. Èmi wà nínú àwọn ọmọ yẹn tó ì máa jẹ governor. Èmi wà nínú àwọn ọmọ yẹn tó jẹ́ wípé wọ́n sì máa di rep. Ṣùgbọ́n nǹkan tó ti bàjẹ́ kò sátúnṣe mọ́. Ó ti bàjẹ́. Ìyá arábìnrin tí ìkankan tí ó wà ní ọgbà ẹ̀wọ̀n, ìyá arábìnrin Naomi, Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú o. Ọ̀rọ̀ tí ẹ sọ lórí íńtánẹ́ẹ̀tì kún díẹ̀ káàtó. Àwọn ọmọ tó kù yẹn ẹ kàn sọ̀rọ̀ wọn briefly ni. Ó dà pé ọmọ tí yẹn ló dùn yín jù, kò yẹ kó rí bẹ́ẹ̀. Orí òjò rí lọ. Olori Naomi kò tó gbogbo àwọn ọmọ tó kù yẹn, kò tó ẹyọ gangan nínú wọn, because nǹkan tóun ti jẹ́ àti mọ́. A ò mọ nǹkan táwọn ọmọ yẹn máa jẹ́ lọ́la. Ó máa nídìí kẹ́ padà wá sí program tẹ̀sí yẹn. Ṣùgbọ́n ẹ̀yin ìjọba Nàìjíríà, mo máa fẹ́ gbà yín lámọ̀ràn kan mà ní. Àmọ̀ràn yẹn ni wípé tí ẹ bá gbé arábìnrin yẹn sínú ẹ̀wọ̀n gbére, kò lérè o. Tẹ́ni kan lọ yẹgi fún arábìnrin náà, kò lérè. Nítorí wípé kì í ṣe wípé ó mọ̀ ẹ́ mọ̀ pa wọ́n, kì í ṣe pé ó yìnbọn pa wọ́n. We call nǹkan tó ṣẹlẹ̀ yìí coincident ni. Ó dẹ̀ wà nínú Bíbélì náà fún ẹ̀yin tẹ́ bá jẹ́ Kristẹni. Nígbà tí Ọlọ́run ṣe òfin fún àwọn ọmọ Ísírẹ́lì, Ọlọ́run ní kí wọ́n ya ìlú kan sọ́tọ̀ torí ó mọ̀ wípé nobody above mistake. Ìlú yẹn wà fún àwọn tó bá ṣèṣì pa ènìyàn, wọ́n gbọ́dọ̀ sá lọ sí ìlú náà. Kánípò lè sábà mi lọ wá Bíbélì ẹnu mi ò bá dùn púpọ̀. Ẹnìkan bá mi sáré lọ Google ẹ̀ ní comment section. Bíbélì sọ̀rọ̀, yes. Nígbà tí Ọlọ́run la ìlànà fún àwọn ọmọ Ísírẹ́lì tó ka òfin fún wọn, tó bá pa èèyàn wọ́n kò gbọ́dọ̀ pa èèyàn, wọ́n kò gbọ́dọ̀ jalè, wọ́n kò gbọ́dọ̀ ṣègbà. Torí ọba tí a ń sìn ọba láìnú ni. Ó wá ya ìlú kan sọ́tọ̀ fún ẹni tó bá ṣèṣì pa ènìyàn wípé kó sá lọ sí ìlú náà. Nǹkan tó ṣẹlẹ̀ yìí kì í ṣe bíbí arábìnrin náà mọ̀mọ̀ pa wọ́n. Kí ló dé tí a wá ṣe báyìí? Àmọ̀ràn ni o. Tálákà lèmi o. Olówó ló ń sọ̀rọ̀ ní Nàìjíríà tí Nàìjíríà gbọ́ o. Olówó tálákà ò lè sọ̀rọ̀ kí Nàìjíríà gbọ́ o. Bọ̀ tí ọba Solomon bá sọ̀rọ̀ tẹ́ bá kó dànù. Ẹ rántí mi fúkṣọ̀. Àmọ̀ràn mo fẹ́ gbà yín tó bá ṣe é ṣe. Torí ká verse wo ni ẹ Bible? Joshua 20 chapter what? Verse 3. Verse 3. Joshua 20 verse 3 kí ló wí?
kí apànìyàn tó bá ṣèṣì pa ẹnìkan ní àìmọ̀. Kí apànìyàn tó bá ṣèṣì pa ènìyàn ní àìmọ̀. Kí ó lè sá lọ síbẹ̀. Kí ó lè sá lọ síbẹ̀. Wọ́n sì jẹ́ àbọ̀ fún yín lọ́wọ́ olùgbèsè ẹ̀jẹ̀. Ibi tó ti lọ kà yẹn wo ti wálẹ̀ jù. Mo fẹ́ gbọ́ ibi tó sọ pé kán ya ìlú kan sọ́tọ̀. Verse wo ló ti bẹ̀rẹ̀ yẹn náà? Verse 3. Bẹ̀rẹ̀ láti verse 1 náà. Olúwa sì sọ fún Joshua pé. Olúwa sọ fún Joshua wípé. Sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé. Ẹ yan ìlú ààbò fún ara yín. Ẹ yan ìlú ààbò fún ara yín. Tí mo ti sọ fún yín láti ọwọ́ Mósè wá. Kí apànìyàn tó bá ṣèṣì pa ẹnìkan ní àìmọ̀. Kí apànìyàn tó bá ṣèṣì pa ènìyàn ní àìmọ̀. Kí ó lè sá lọ síbẹ̀. Kó lè sá lọ síbẹ̀. Wọ́n sì jẹ́ ààbò fún yín lọ́wọ́ olùgbèsè ẹ̀jẹ̀. Wọ́n máa jẹ́ ààbò fún yín lọ́wọ́ olùgbẹ̀san ẹ̀jẹ̀. Dúró. Kí ló kà? Joshua chapter 20 verse 1 to 3 ló sọ bẹ́ẹ̀. So this one kì í ṣe pé mọ̀ ẹ́ mọ̀ pa ènìyàn. It's coincident. Nǹkan tí èèyàn ò rò tẹ́lẹ̀ ni. Irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ dẹ̀ wà nínú Bíbélì. Ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ pa ènìyàn, ó ní ìlú tó ń yà sọ́tọ̀ pé kẹ́nìyàn sá lọ. So eléyìí tá a fi sọ wípé kán ló máa ṣẹ̀wọ̀n gbére tí ò ní sí èrè kankan níbẹ̀. Tá a máa sọ wípé òkè ẹ lọ pa wọ́n, kò ní sí èrè kankan níbẹ̀. Kí ló dé tí àwa ṣe báyìí? Nǹkan tó ti bàjẹ́ ti bàjẹ́. Ẹ jẹ́ kí arábìnrin náà, ẹ jẹ́ kó lọ fún àwọn ọmọ kankan, àwọn ìyá ọmọ kankan tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí. Mo mọ̀ pé kò sóye tó lè fún wọn o, tó lè ká ẹ̀mí àwọn ọmọ náà. Kó lọ fún ẹnì kankan wọn ní 50 million naira. Àwọn ọmọ 32. Nǹkan fún àwọn parent ẹyọ kọ̀ọ̀kan ní 50 million naira. Kọ́ dẹ̀ gba bẹ́ẹ̀lì wọn. Owó yẹn lè wúlò fún àwọn fámìlì yẹn láti rọ̀ wọ́n lọ́kàn. Òun fúnra ẹ̀ ó sì tún lè wúlò ní ọ̀nà míì sí Nàìjíríà àti sí àárín àwọn ènìyàn. Nísìnyí tẹ́ bá sọ wípé òkè wọn lọ pa wọ́n, àwọn ọmọ tó ti kó lè dìde mọ́. Tẹ́ bá ní kán lọ ṣẹ̀wọ̀n gbére, àwọn ọmọ tó ti kú kò lè padà wá mọ́. Nǹkan tó ti bàjẹ́ ó ti bàjẹ́. Nǹkan tí ò bá tí ì bàjẹ́ lèèyàn máa ń sáré lé, lèèyàn máa ń take action lé lórí. Nǹkan tó bá ti bàjẹ́ tá bá kàn take action lé lórí bí ìgbà tó yẹ pé à ń waste time wa ni. Tó bá ṣeé ṣe, ẹ jẹ́ kí arábìnrin náà kó lọ sanwó fún àwọn fámìlì yẹn. Kì í ṣe owó kóẹ́kóẹ́, owó tó tó owó 50M fún òbí kankan. Ẹ gbà, ẹ má bínú. Mo ti ṣàṣìṣe. Ẹ dáríjì mi. Káwọn náà dẹ̀ sanwó bẹ́ẹ̀lì wọn kán kúrò bẹ́ẹ̀. Because ká ní pé ó mọ̀ ẹ́ mọ̀ pa wọ́n nísìnyẹn. Ìyẹn la máa jókòó lé lórí pé àwọn náà gbọ́dọ̀ jìyà, a gbọ́dọ̀ pa wọ́n. Kì í ṣe wípé ó jókòó wípé òkè ẹ bá mi lọ pa wọ́n. Kì í ṣe pé ó lọ yìnbọn pa wọ́n. It's coincident. Lójú ẹ̀ oore lòun fẹ́ ṣe. Bókùn tẹ́ ẹ jẹ́ pé oore ṣe kárí mi ni tí Ọlọ́run ò fẹ́. Bọ̀ tó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. Kò dẹ̀ sẹ́ni tírú ò lè ṣẹlẹ̀ sí. Mo mọ̀ pé ẹ̀yin kan náà máa sọ ní comment section pé Ọba Solomon ṣe bí ẹ̀yin náà tẹ́ bá fẹ́ ṣe oore ṣe bẹ́ẹ̀ máa ń ṣó ẹ̀ ní íńtánẹ́ẹ̀tì. Oore tí tèmi yàtọ̀. Oore tèmi kì í ṣe mi ló ń ṣe. Wọ́n máa fún mi lówó pé kí fún àwọn ènìyàn ni. Wọ́n fún mi lówó pé kí fi ṣoúnjẹ fún àwọn ènìyàn. Tèmi ò bá dẹ̀ ṣe fídíò ẹ̀. Ènìyàn ò ní mọ̀ bóyá mo ṣe bóyá mi ò ṣe. Mo máa like kí gbogbo kan mi máa wà transparent. Ìdí tí mo fi ń ṣe fídíò nìyẹn. Nígbà tí èèyàn bá send owó fún mi láti Amẹ́ríkà ń ṣe pé Olúwa Ọba Solomon ó yá pín owó yẹn fún àwọn èèyàn o. Tí mo wá pín, tí mo sọ fún wọn pé mo ti pín, tí mi ò ṣe fídíò, báwo ló ṣe fẹ́ trust mi? No. Ìdí tá a fi ń ṣe fídíò nìyẹn. Tó bá yẹ pé èmi fúnra mi ló fẹ́ fún èèyàn lówó, a ò ní ìdá ti ṣe fídíò. Ok? Ìyàtọ̀ wà. Arábìnrin yẹn ló lówó yẹn, foundation ẹ̀ ni.
So foundation yín yẹn is a thing tẹ́lẹ̀ lọ sí is a thing tẹ́lẹ̀ lọ sí church ẹ fún àwọn pastor ẹ bá wa pín lè fún èèyàn ẹlò ní population church yìí wọ́n ní èèyàn 200 ló wà ń bẹ̀ ó yá ẹ gba owó ẹ bá mi pín fún wọn ẹ ṣe fídíò ẹ kẹsẹ̀ díẹ̀ sí mi o kí lè mọ̀ pé ẹ pín o lọ sí mọ́sálásí fún wọn lówó kó pín ẹ̀kọ́ púpọ̀ wà lára ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí fún gbogbo àwa sóore gbogbo ẹ̀yin sóore ayé ẹ̀yin tí ẹ dẹ̀ ń fi arábìnrin náà sí yẹ̀yẹ́ ẹ má gbàgbé wípé arábìnrin yìí kò rò ní ọdún tó kọjá pé ó máa kó sírò àdánwò báyìí nígbà tó bá sì wà láyé o ò tí ì bọ́ nínú àdánwò okay so nígbà téèyàn bá ti ní problem ẹ má máa torí ti wípé bóyá ẹ̀yin àtẹni ẹ ti jọ ní misunderstanding tẹ́lẹ̀ kẹ́ wá máa fi yí sókè kẹ́ wá máa dáná sí kẹ́ wá máa da pẹtrólù sí tó bá kú kí lè rí yín tó bá rán lẹ́wọ̀n kí lè rí yín gbogbo ẹjọ́ yìí ló hàn sí gbogbo àgbáyé lójú wípé kì í ṣe òun ló pa àwọn ọmọ yes it's coincident ó wá coincident ni so blame tí a fún ni wípé ó ṣe àfojúdi yes àfojúdi tó dẹ̀ ṣe ni wípé èèyàn 5,000 people níbì kan kò sí kó má tẹra wọn pa èèyàn 5,000 people níbì kan ó ti pọ̀ jù kí ló dé ó tún lọ sórí rédíò kí ló ṣẹlẹ̀ they are too much kò sí ètò kò sí kíní kò sí gbà kò sáwo ẹ mọ Nàìjíríà táwa ẹbí pa àwọn ènìyàn so carelessness yẹn nìkan la fi dá wọn lẹ́bi àti wípé ó kọ́ tẹ ikún sí ẹlẹ́dàá ẹ̀dá tó ń gbé wá sí ayé ẹ̀dá ẹ̀ ò fẹ́ ariwo kárábìnrin náà ó kàn ń sáfẹ́fẹ́ yẹ̀yẹ̀ kiri ni ẹ̀dá ẹ̀ ò fẹ́ ariwo wọ́n ti sọ fún dáadáa wọ́n ti sọ fún rí bíbélì ò faramọ́ kéèyàn fẹ́ sóore kó máa pariwo níwájú ẹ̀ bíbélì ò faramọ́ àṣehàn so ó dẹ̀ ti ṣẹlẹ̀ now kì í ṣe ká wá sọ wípé ó dìgbà tá a bá ba ayé ẹ̀jẹ̀ pátápátá ká wá máa yẹn kan ká wá máa da petrol sí ká wá máa da gbogbo ẹ̀rú kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹni títí ẹ dé òun la rí o àwọn ọmọ ẹni títí ẹ máa dé lọ́la o ìkan tó bá gbìn sí ọmọ lọ́mọ la máa gbìn sí ọmọ títí ẹ o so please mo bẹ̀ yín ni ẹ fọwọ́ wọnú lórí ọ̀rọ̀ arábìnrin náà mo plead fún gbogbo Nàìjíríà ẹ̀yin ìjọba mo plead fún gbogbo ẹ̀yin ìjọba kẹ́ fi ojú àánú wo arábìnrin náà o ọlọ́ọ̀ká ràn yín lọ́wọ́ ẹni rí dààmú ẹni rí pọ́njú ṣùgbọ́n tá arábìnrin náà bá ti jáde ẹni kó kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ kó kẹ́kọ̀ọ́ kí gbogbo má tún gbó lẹ́sẹ̀ mẹ́ẹ̀mejì kó má bá anybody ṣe competition tàbárí owó tó ní tó fẹ́ pín kó lọ pé fáwọn fámìlì mo mọ̀ pé tálákà náà sì máa wà nídìílé ẹ̀ tí wọ́n ti jẹun lánàá ẹ wá àwọn fámìlì yín ẹ lọ pín owó yín fún ẹ wá àwọn àgbà ẹbí yín lọ kẹ́kọ̀ọ́ owó yín fún pé àwọn tí ò rówó school san nínú fámìlì yín kọ́ máa fi sanwó school wọn lábẹ́lẹ̀ ok ọlọ́ọ̀ká ràn wá lọ́wọ́ àní rí dààmú àní sóore ṣe ní Nàìjíríà o eléyìí ọ̀rọ̀ yẹn orí kọ́lọ́kọ́lọ́ kò straight so ẹ̀yin wòlíì tẹ̀tẹ̀ sọ pé wọ́n lo ènìyàn okùn yìí o okùn Ọlọ́run mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí pọ́njú o so nǹkan tí a bá ṣe lénìí ìtọ́nilọ́la o gbogbo kọ́ta bá ti ṣe lénìí ìtọ́nilọ́la o ẹ má bà tọmọ ọlọ́mọ jẹ́ o ká má bà bàtí jẹ́ o Isaiah 33 kí ló wí Isaiah 33 kí ló wí Isaiah 33 kí ló sọ
ègbé ni fún ìwà abanijẹ́. ègbé ni fún ìwà abanijẹ́ o. tí a kò sì bàjẹ́. tí a ò bàjẹ́ o. tí ó ń hùwà rékèrèkè. tó wá ń hùwà rékèrèkè. tí a kò sì hùwà rékèrèkè sí ọ. tí a ò dẹ̀ hùwà rékèrèkè sí ẹ. nígbà tí ìwọ ó dẹ́kun àti banijẹ́. ìgbà tí o bá ti dẹ́kun àti máa bà ènìyàn jẹ́. a ó bà ọ́ jẹ́. ọjọ́ náà la máa bà ẹ́ jẹ́ kan lẹ̀ o. àti nígbà tí ìwọ bá fi òpin sí ìhùwà rékèrèkè. ìjọ tó bá sọ pé mo ti ronúpìwàdà mi ò dẹ̀ ní bà ènìyàn jẹ́ máa o. wọ́n hùwà rékèrèkè sí ọ. ìjọ náà la máa wá ẹni tó máa hùwà rékèrèkè sí ẹ o. kò sì rí nìyẹn o. olúkàlùkù ló kò sí àṣegbé láyé o, àṣepamọ́ ló wà o. gbogbo fídíò tó olúkàlùkù yín ṣe gbogbo ẹ wà lórí fídíò. ẹ má gbingi oró o, ó máa ń hù lọ́la o. tó bá sì wà láyé máa ké sára. ẹ má dẹ̀ gbàgbé nǹkan tí mo bá yín sọ. mo ní 2023 2025 2025 no matter who you be kàdánkàdá ṣe jẹ́jẹ́ ilẹ̀ ń yọ̀. kò sí bó ṣe lówó tó láyé táyé bá yá ẹ nígbàdí ìwà tó wó òfò tó sọ pé oní tó gbéraga yẹn wàá dólẹ̀ o. tó bá ní owó physically wo lè ní owó physically kó jẹ́ tálákà spiritually o. kò sọ́gà nínú ayé o, ọba dẹ́dà ọba ṣẹ̀dá nìkan lọ̀gá. ìwọ tó ń pèrè àìló lówó tó ń gapá tó ń sòsì kiri yẹn tó ń ṣe rádaràdà kiri yẹn táyé bá ya ẹ lábàrá lẹ́ẹ̀kan, táyé bá tọwọ́ bọ ojú ẹ, kọ́kọ́rọ́ ilé ayé ni kéèyàn máa ṣe jẹ́jẹ́. Garangaran kò dáa fún anybody no matter who you be. I come again. Kọ́kọ́rọ́ ayé, kí ayé, àgádágodo ayé, kọ́kọ́rọ́ ilé ayé, no matter who you may be, whether you be police, whether you be soldier, whether you be president, whether you be governor, whether you be king, kọ́kọ́rọ́ ayé ni wípé kó máa ṣe kíni? Kàdánkàdá. Kó máa ṣe jẹ́jẹ́, kó tẹríba fún anybody, kó rẹra ẹ sílẹ̀. You can rich physically, you can be poor spiritually. Ìwọ tó pera ẹ lólówó nísìn, tí ayé tó ya ẹ lábàrá, tó ní stroke, ṣé o ti dolówó, ṣé o ti di tálákà spiritual? Àwọn babaláwo tí ò tó ẹ, wọ́n wá gbọ́wọ́lé ẹ lórí, wọ́n máa fẹ́ ẹ̀jẹ̀ máa nù ẹ lórí, wọ́n máa fi nà ẹ lára. O ò ní sọ́ọ̀sì, bàbá ẹ bá mi ṣe, ẹ ṣàánú mi kí sáà ti gbà wòsàn. Láì mọ̀ wípé àfọwọ́fà orí burúkú yín ni. Ṣé ń gbọ́ mi? No matter who you be, máa ṣe jẹ́jẹ́, má oppress anybody. Ìwọ tálákà tó bá rẹ́ni ṣàánú ẹ, má believe wípé ẹ̀tọ́ ẹ wà lọ́wọ́ ẹ̀. Okay? Kí kọ́kọ́rọ́ tó ń fẹ́ kó mú lọ sílé lálẹ́ yìí ni wípé you can be rich in physical, you may be poor in spiritual. O ò lè ní méjì papọ̀. Àwọn ènìyàn kan láàrin 1 billion lọ́lọ́ máa ń fún lórí ọ̀fẹ́ yẹn, tó máa rich lójú ayé, tó máa tó rich spiritually. Ìwọ tó pera ẹ lólówó táwọn ayé tọwọ́ bọjú ẹ̀ tí ò ríran, ṣé olówó ni ẹ tàbí tálákà? Olówó lójú ayé lóòótọ́, but tálákà ni ẹ ní spiritually. Ìwọ tó pera ẹ lólówó tó jẹ́ wípé eégún ló wá ń fẹ́ gba lé ẹ lóru, tó wá ń sá káàkiri bẹ́ẹ̀dì. Dáàdì kí ló dé? Mo lálàá ni. So olówó lọ́wọ́, so olówó ni ẹ. You are tálákà and spiritually. Okay? No matter who you may be. Ẹ lọ ṣe jẹ́jẹ́. Nínú ayé. I am 237 years old. Mo wọnú ayé, mo jáde nínú ayé. Àmọ́ àárín ayé, àmọ́ òpin ayé, àmọ́ bẹ̀rẹ̀ ayé. Kọ́kọ́rọ́ ilé ayé mo ti fún ẹ̀yin. Bó olóògùn bí ò ṣe jẹ́jẹ́ o máa tẹ́. Bó lówó lọ́wọ́ bí ò bá ṣe jẹ́jẹ́ wà tẹ́. Bó jẹ́ ọba ìlú bí ò bá ṣe jẹ́jẹ́ wà tẹ́. Bó jẹ́ president bí ò bá ṣe jẹ́jẹ́ o máa tẹ́. Bó jẹ́ governor bí ò bá ṣe jẹ́jẹ́ wà tẹ́. Kọ́kọ́rọ́ ilé ayé ni pé kó rẹra ẹ sílẹ̀, no matter who you be. Má fojú tẹ́ńbẹ́lú anybody. Má wò ó pé ẹni yìí kò lówó, ó lè ní nǹkan tó ju owó lọ. Olówó tó ń wọ́ ọmọ kiri títì tí ò rí,
tó wá pàdé tálákà kan lẹ́gbẹ̀ẹ́ títì, ó fún yẹn ní 20 naira. Àwọn ọmọ tó máa ń tọrọ bárà yẹn, ìyẹn sọ fún wípé ẹ ló mọ̀, tẹ́ bá ti délé kẹ́ lọ wá ápù, tẹ́ bá ti rí ápù ẹ rì mọ́lẹ̀, tó bá ti di ọjọ́ mẹ́ta kẹ́ lọ wú, kẹ́ mú ápù yẹn kẹ́ jù sínú omi, kẹ́ máa mú lẹ́ẹ̀kan lọ́sẹ̀, ẹ máa lóyún. Tó dẹ̀ délé, tó dẹ̀ ṣe, tó dẹ̀ rí bẹ́ẹ̀. Ta ló jù nínú àwọn àtọmọ yẹn pẹ̀lú owó òfò tó ní? Ibi tó lókànùkùn oríṣi sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ilé ayé yìí ẹnìkan oríṣi jẹ́ nìkan lọ, but ẹ ò lè understand. Ilé ayé yìí ẹnìkan ò fáyìn jọ ẹnìkan lọ, ibi tó lókànùkùn fáyìn sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ilé ayé yìí ẹnìkan ò lówó jẹ ẹnìkan lọ, ibi tó lókànùkùn lówó sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ilé ayé yìí ẹnìkan ò lọ́lá jẹ ẹnìkan lọ, ibi tó lókànùkùn lọ́lá sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn obìnrin tẹ̀yìn wò tó fáyìn yẹn lójú yẹn, òbò wọn gétọ̀, òbò wọn tínrín báyìí ni, òbò wọn táìnì kú, òbò wọn máa ń gé etí okó. Àwọn obìnrin míì wà tójú ẹ̀rí súkúsúkú, tójú ẹ̀rí sákásàká, tó bá rí nǹkan tó fi ṣe ọpọ́n òbò, ẹ wá máa imagine wípé kí ni mà ní rí lára obìnrin yìí pẹ̀lú bó ṣe ugly yìí, nǹkan tó rí lára ẹ̀ wà lábẹ́ aṣọ, kò sí ń ta. Àwọn obìnrin míì wà, ẹ máa rí wọn ẹsẹ̀ wọn máa lọ́pọ̀, ẹsẹ̀ wọn máa wépò, ẹsẹ̀ tó wépò yẹn tó bá rí ọpọ́n tó tì sẹ́yìn nínú òbò lẹ́yìn, tó bá ń fún ní dọ́gìn, ó máa ṣe kíọ̀. Àwọn obìnrin tó dẹ̀ tẹ́tẹ́ dẹ̀ straight, ìṣe ni ẹnu òbò wọn máa papọ̀ mọ́ inú okó, tó máa fún okó pa, okó ò ní lè ráyè sinmi, kò ní lè ráyè mí, ta ló máa jókòó tì? Ibi tí olúkánukùn fáyìn sí ọ̀tọ̀ọ̀tọ̀, ibi tí olúkánukùn dá sí ọ̀tọ̀ọ̀tọ̀, ibi tí olúkánukùn ríṣì sí ọ̀tọ̀ọ̀tọ̀. I am King Solomon in my own territory. Ọmọ tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ní territory ọba Solomon olùgbàdì ayé. Ọmọ tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ní territory ọba Solomon olùgbàdì ayé. Ẹjọ́ ẹ̀sùn àwọn ayé máa ní kàn sí ẹ̀sì bá sì bo. Tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ ní territory mi. Àwa ò ní wá bá ènìyàn, àwa kí ló ń bá ènìyàn o. No matter who you be, ṣe jẹ́jẹ́. Ibi tó lúkàlùkùn ríṣì sí ọ̀tọ̀ọ̀tọ̀, ibi tó lúkàlùkùn fáyìn sí ọ̀tọ̀ọ̀tọ̀, ibi tó lúkàlùkùn lọ́lá sí ọ̀tọ̀ọ̀tọ̀, ibi tó lúkàlùkùn ti lágbára ọ̀tọ̀ọ̀tọ̀. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà tí mo fẹ́ ṣe ìjọmọlúwàbí. A fẹ́ lọ ra màálù tí mo fẹ́ fi ṣe ìjọmọlúwàbí níbi tá ti fẹ́ lọ rà. Wọ́n ti mú màálù yẹn, wọ́n ti mú jáde, mo ti sanwó. Bí màálù yẹn ṣe já nìyẹn. Gbogbo àwọn tó wà níbẹ̀ ní, ó yá ẹ jẹ́ ká sáré lé màálù yìí, ẹ jẹ́ ká sáré lé. Àwọn tó Fúlàní kan wá ní ẹ má jẹ́ ká lé. Ó ní gbogbo màálù tó wà nínú ibi tó ń tì wọ́n mọ́, ó ní kó ń da gbogbo wọn síta. Ó ní tó bá rí àwọn ará ẹ̀, ó ní máa bá wọn wọlé. Kábíyèsí Elédùmarè. So bó ṣe dá àwọn màálù tó wà nínú ọgbà yẹn, bó ṣe dá síta nìyẹn. Bó ṣe rí àwọn ará ìbá, bó ṣe ń bọ̀ nìyẹn, bó ṣe tó bá wọn wọnú ọgbà yẹn nìyẹn. Mo wá ń béèrè lọ́wọ́ àwọn tó wà níbẹ̀ yẹn wípé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kàwé tó nísìnyí, bẹ́ẹ̀ ṣe jẹ́ professor ayé tó, kí lẹ jẹ́ níbí? Òpè ní níbí, professor rẹ níbí, ní territory tiẹ̀ la wà yìí. Ọgbọ́n tàwa ní ni wípé ẹ jẹ́ ká lé, àbí? Òun nínú ẹ má ṣe wàhálà. Ta ni professor níbi tá dé yìí báyìí? So olúkànú ibi professor ẹ inú yàrá ẹ ló wà. Territory ẹ ni professor ẹ mọ̀. Tó bá dé territory ẹ lòmíì, professor ẹ yẹn is nonsense. Ó máa gbé tìṣẹ́gbẹ̀ kan. Nǹkan tẹ́ bá ń sọ nípa professor kì í ṣe tó kàwé nìkan. Ṣebí ẹ gbọ́ ẹ̀kọ́ tí Pastor Adébóyè kọ yín, ìtàn tí Pastor Adébóyè tó kọ yín, mo máa wo program bàbá yẹn o. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ ẹ̀ ni mo gba tiẹ̀ o, but ọ̀rọ̀ tó sọ fún ọba Ògbómọ̀ṣọ́ nígbà tó fẹ́ jọba, ẹ gbọ́ ẹ̀kọ́ tó kọ́ wọn níbẹ̀.
ó ní I want to tell you something. Yorùbá ló fi ń sọ. Ó ní ìlú kan wà, ó ní wọ́n pe ìlú yẹn ní Èjìgbò. Ó ní wọ́n máa ń jọba níbẹ̀. Ó ní ṣùgbọ́n tó bá ti ń jọba nílùú yẹn, ó ní ọba yẹn ò kì í tọ́, kò kì í lọ́dún kan máa kú. Tó bá ti jọba á kú, tó bá ti jọba á kú. Ó ló wá di ọjọ́ kan, ọba wá kan ènìyàn kan. Ọmọ yẹn wá sá wọnú igbó lọ, wá bẹ̀rẹ̀ sí sunkún pé òun ò jọba. Ibi tọ́mọ yìí ti ń lọ, tọ́mọ yìí ti ń lọ, tọ́mọ yìí ti ń lọ, tọ́mọ yìí ti ń lọ. Ó wá rí bàbá kan, ó pàdé bàbá yìí lọ́nà. Ó kí bàbá yìí, ó sunkún lọ. Bàbá yìí wá pè padà wípé wá. Kí ló ṣe ẹ́? Ó ní wọ́n fẹ́ fi òun jọba ni. Ó ní ọba tó ń dẹ̀ fẹ́ fi òun jẹ yìí, ó ní wọn kì í tọ́ níbẹ̀, wọn kì í lo ọdún kan, wọn dẹ̀ fẹ́ kú ní kékeré. Bàbá yìí wá pè pé kó wá. Ó wá ní kó padà sílùú kó lọ jẹ ọba náà. Ṣùgbọ́n ọjọ́ tó bá ti fẹ́ jẹ ọba yìí, òun náà máa wà ní orí ìjókòó níjọ́ tó bá fẹ́ jẹ ọba náà. But òun fọwọ́ sọ̀yà wípé òun máa tọ́, òun ò ní kú ní kékeré. Nígbà tó wá kún ọ̀la tó fẹ́ ṣe ayẹyẹ náà, ó wá ní sẹ́mọ̀ wípé ó ní ìlù kan tó máa ń lù tí ọba bá fẹ́ gorí oyè. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ó ní ìlú tí ẹ máa yàtọ̀ sí ilé tó ti ń lù tẹ́lẹ̀ o. Ó ní báwo lọ́n ṣe máa lù ú. Ó ní ò tí ì lè gbọ́ nísìn nítorí pé ìrà wà létí ọpọ́n. Ṣùgbọ́n sọ fún onílù ẹ̀yẹn pé kó wá rí mi. Mo máa sọ nǹkan tó máa lù lọ́la. Nígbà tí gbogbo ẹsẹ̀ pé, tí wọ́n dé ọba ní adé, wọ́n wá pe onílù wá pé kó wá lu ìlù bó ṣe máa ń lù fún àwọn ọba tó síwájú. Ni onílù bá tẹ gọ̀gọ́ bọ ìlù. Ṣé gbogbo yín lẹ gbọ́ bí bàbá wa Adébóyè ṣe sọ? Eléjìgbò ló lè jìgbò. Ọba wa ló lè jìgbò. Eléjìgbò ló lè jìgbò. Ọba wa ló lè jìgbò. Wọ́n ṣe máa ń lù tẹ́lẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nígbà tí onílù yẹn máa lù títí ẹ̀, ó ní eléjìgbò ló lè jìgbò. Gbogbo wa lájọ lè jìgbò. Eléjìgbò ló lè jìgbò. Gbogbo wa lájọ lè jìgbò. Nígbà táwọn ayé, àwọn arógbásọ má balẹ̀, àwọn àtẹ̀fúnjẹ̀dọ̀, àwọn afínjú ẹyẹ tí kì í rinlẹ̀ kàsé, nígbà tí wọ́n gbọ́ ìlù náà, wọ́n kábíyèsí o. Ìlù títọ́, ìlù tọ̀dọ̀ yín mà tún yàtọ̀. Ta ló kọ́ yín? Níbo lẹ ti rí, níbo lẹ ti kó? Eléjìgbò ló lè jìgbò. Gbogbo wa lájọ lè jìgbò. Kọ́kọ́rọ́ tán fi ń pa àwọn ọba ẹ̀ síwájú tó síwájú yín nìyẹn. Torí pé ó sọ pé òun ọba, ó sọ pé ọba bá lóró gbogbo pé òun nìkan lòun nílùú. Wípé tiwa báwo, pé who are we? Ṣùgbọ́n nígbà tí wọ́n ti gbà pé gbogbo wa lájọ níyì báyìí, wàá gbó wàá tọ́, máa ṣe fàájì ẹ lọ. A máa bẹ ayé jayé ni. Orí gànràngànràn ráyé wá. Kí bàbá ńlá kú bàbá ẹ tó lówó, làwọn kan ti lówó síwájú ẹ. Kí bàbá ńlá kú bàbá ẹ tó jẹ ọba ìlú, àwọn kan ti jọba síwájú ẹ náà. Ìwọ ló máa kọ́ jọba ni. Kí bàbá ńlá kú bàbá ẹ tó jẹ president, àwọn kan ti jẹ president síwájú ẹ náà. Ìwọ ló máa kọ́ jẹ president. Kí ìyálà ya ẹ tó jẹ governor, àwọn kan ti jẹ governor síwájú ẹ náà. Kí ló fa gànràngànràn? Kí bàbá ńlá kú bàbá ẹ tó jẹ IG, àwọn kan ti jẹ IG síwájú ẹ náà. Where are they? A ní kí kámúlé ayé jẹ́jẹ́.
wo ní ìwọ ni gbá ìwọ làwọ̀ who are you ayé ti ya lábàrá rí ni ayé ti fún ẹ lọ́fà rí wo mọ̀ kan tán pè lọ́fà ṣé wo mọ̀ kan tán pè lọ́fà oníyẹ̀pẹ̀ wo mọ̀ kan tán pè ní bọ́jọ́wọ̀ gbogbo orúkọ òfò tẹ́ ń jẹ́ ìránkì oríṣiríṣi rádaràdà tẹ́ ń jẹ́ wọ̀nyí orúkọ lásán mọ̀ ni tí àbàrà bá bà á adé máa fò yọ dànù wo rí bí tó di ọba ìlú tó máa ti wọ aṣọ obìnrin tó máa lọ yọ bá babaláwo lóru ayé ló le ayé nà nípasàn kí ló sí ẹ má ṣe garangaran òfò kiri títì máa wò wọn títí báyìí àwọn ayàgbẹ́ mọ́nù dí wọ́n lówó wọn lọ́pọlọ garangaran òfò stupid people with stupid knowledge. Ọjọ́ mélòó ló fẹ́ lò láyé tó ń wẹ̀wé rin ipòkípò tó bá wùn kó wà ó máa filẹ̀ lọ́jọ́ kan wọ́n máa dìtàn lọ́jọ́ kan wọ́n máa di ọba ìgbà kan wàá di president ìgbà kan wàá di governor ìgbà kan wàá di IG ìgbà kan wàá di major general ìgbà kan wáyé tó ṣe sáyé jẹ́jẹ́ wáyé tí ò ṣe máa rí ọmọlàkejì ẹ bíi wípé èèyàn bíi ti tiẹ̀ ni kí ló tó fi ń wo ọmọlàkejì ẹ bí ìgbẹ́ wáyé. Kí tí mo fún yín nìyẹn 2025 no matter who you be kàdánkàdá ṣe jẹ́jẹ́ don't oppress anybody tó bá fẹ́ ṣe orí ẹ ṣe coded tó bá dẹ̀ fẹ́ ṣe orí ẹ bẹ̀rẹ̀ láti fámìlì ẹ fámìlì ẹ ò lè máa rùn pa kó máa dá gbogbo àgbáyé lọ́lá wọ́n máa èpè máa pa á tó bá tí ìmọ̀ kó lọ mọ̀ kó ṣe kó má mọ̀ o ò lè máa dá gbogbo àgbáyé lọ́lá kí àwọn fámìlì ẹ máa rùn pa èpè máa pa ẹsẹ̀ tó bá ti fẹ́ wọ́n ní ilé láti ń kẹ́sọ̀rọ̀ òde kọ́kọ́ tún fámìlì ẹ ṣe rán tó bá ti wá tún fámìlì ẹ ṣe wá bọ́ ìta ìyá ẹ rùn pa òun ra mọ́tò fún ìyáálé ìyá bàbá ẹ rùn pa wọ́n ra mọ́tò fún bàbá olé bàbá owó òfòwò ló ní owó rádaràdà wo ló ní so gbogbo owó tó wá wà lọ́wọ́ àkáǹtì ẹ kì í ṣe tiẹ̀ o oúnjẹ tó bá jẹ sínú ẹ̀ ní tiẹ̀ o ìjọ tó bá ti kú ó di owó ẹlòmíràn wo bá àwọn èèyàn kó dání ni owó tí ò lè ná ní sojú ẹ owó tó sọ pé ò lè ná yẹn nígbà tó wà láyé wọ́n máa bá ẹ ná tó bá kú owó tí ò bá ti ná kó tó kú kì í ṣe tiẹ̀ o ìyàwó àárín afẹ́ kú ní báǹkì kan tó yọ̀dá ẹ̀ fún o ọmọ àárín afẹ́ kú kan tó yọ̀dá ẹ̀ fún o tó bá tó wá lọ jẹ́ bàbá olóburúkú tó sọ wípé ìyàwó òun gbọ́dọ̀ màkáǹtì ọmọ òun gbọ́dọ̀ wà màkáǹtì òun ó ṣiṣẹ́ fáyé ó dẹrú ayé owó ẹ̀dìtà ayé ó ṣàṣedànù láyé àwọn bàbá òfò ìyàwó mi ò gbọ́dọ̀ mọ nǹkan tó wà lákàǹtì mi o ọmọ mi ò gbọ́dọ̀ mọ̀ ta ló dẹ̀ fẹ́ mọ̀ àbúrò bàbá àbí àbúrò ìyá àbí ọ̀rẹ́ ẹ̀ ló fẹ́ mọ̀ ìyàwó tí ò bá ti lè trust má fẹ́ nà ọkọ tí ò bá ti lè trust má fẹ́ ẹlòmíì bá ọlá kan tí 1 million ìyàwó ọmọ kankan bẹ̀ o fẹ́ jẹlé ayé dálu àṣírí bíbélì sọ wípé àṣírí kó ọ̀rọ̀ jọ láì mọ ẹni tó máa ná ẹlòmíì kò gbádùn ara ẹ̀ rí bó ṣe jàn kó ọdún mélòó lẹ fẹ́ lò láyé tẹ́ ń sórí burúkú tẹ́ ń sòsì ẹ ṣe jẹ́jẹ́ náà no matter who you be 2025 kàdánkàdá because of àmà bá àwọn èèyàn tó pọ̀ ní 2025 nǹkan tí àwọn holy center sọ fún yín nìyẹn 2025 ọ̀fà máa bá àwọn ènìyàn no matter who you be kàdánkàdá ṣe jẹ́jẹ́ kọ́kọ́rọ́ ilé ayé ní sùúrù kó máa ṣe jẹ́jẹ́ kó dẹ̀ ní tẹríba ó tán
ẹ káàbọ̀ sá o, ẹ ra sá o, sá àlàáfíà ni o. Lágbájá bú ẹ, o ní o fẹ́ lọ tì mọ́lé. Ìjọ tí o bá ṣẹ̀sọ́ Ọlọ́run fi stroke tì ẹ́ mọ́lé. Ṣèbí torí pé olówó ni ló fà tó fi lágbára tètè mọ́lé. Tó bá yẹ pé olówó tó bá bú ẹ kọ́kọ́ ló máa ṣe. Wo sọ pé Ọlọ́run jẹ̀bi torí pé ó fún ẹ lówó àbí? Torí tọ́lọ́run ò bá jẹ̀bi ni wọ́n bú ẹ. Ṣé wọn kì í bú Ọlọ́run ni? Èèyàn mélòó lọ́lọ́run ti pa? Ẹni tó bá ti kú náà kì í bú. Olóburúkú ẹ̀dá náà kì í bú. Tó bá ti ṣoríire wọ́n gbọ́dọ̀ bú ẹ. Olóríire làwọn èèyàn máa ń bú. Ọsàn tí kò sí èso lórí ẹ̀, ayé ò lè jókòó sí náà. Ọsàn tí kò sí léso lórí sáyé fẹ́ jókòó sí ni. Mágò tí kò ní èso sórí sáyé fẹ́ jókòó sí. Kí náà jókòó lù, kí náà bú ògo ẹni. The more they abusing you, the more your glory high. Tí wọ́n bá bú ẹ, o ò lè kó lójú ẹ understand ayé. Ẹ kàn lówó lọ́wọ́ ní ẹ lọ́pọlọ. Mo sọ fún yín, mo ní tí láìlọ́dù ò bá bú ní ẹ lára sẹ́, mo ní ò lè nílé lórí, láìlọ́dù ló máa sìnkú sẹ́, torí iye ò ní sí wípé mo fẹ́ lọ ra lẹ̀. Láìlọ́dù mi ti tẹ́ mi lọ́rùn kí mo dẹ̀ fẹ́ ra lẹ̀ fún. Wọ́n gbọ́dọ̀ bú ẹ. Àfi tí ò bá ṣoríire. Tí ò bá ṣoríire wọn ò ní bú ẹ. Olóburúkú wọn ò lè bú. Olóríire ló máa ń bú. Èbúbú ló máa ń sọ olóríire ló máa ń sọ di alágbára. Nígbà tán bú ẹ tí wọn ò dá ẹ lóhùn, tí ò bá dá wọn lóhùn, àwọn náà ló máa fẹnu gbolẹ̀ níwájú ẹ. Àti bóyin sa ẹ dáríjì wá, ẹ kúkú dá wa lóhùn. Bá máa ṣe dá ẹ lóhùn ìgbà tèmi ní bísínẹ́sì pẹ̀lú ẹ. Inú ẹ dá ẹ lóhùn fún. Why? Ẹ máa bú mi lọ́nà. Ọlọ́run fún ẹ lówó, owó tó yẹ kó lọ fi dá àwọn èèyàn lọ́lá. Ẹ bá mi lọ gbé bọ̀bọ́ yẹn lọ tì mọ́lé. Ẹ bá mi fìyà jẹ. Ìjọ tí wọn náà bá ti sẹ́ Ọlọ́run fún ẹ afẹ́ sí stroke ayérayé. Ìjọ tí wọn náà bá ti sẹ́ Ọlọ́run náà tọwọ́ bọ ojú ẹ. Wàá lọ máa jìyà lọ́dọ̀ àwọn babaláwo, àwọn àfáà, àwọn wòlíì, àwọn gẹ̀tìmọ̀ náà bá máa dóyàwó ẹ. Asínwín ẹ̀dá. Olówó kò sọ pọlọ lórí ẹ. Mo fẹ́ kọ ìyà. Kí ló dé tó lọ bá wọn lówó bí títẹ ẹjà tó jẹ́ pé àwọn tálákà ló bá ń jà kiri? Kí ló dé tó lè lọ bá olówó bí títẹ ẹjà tó jẹ́ pé àwọn tí ò tó ẹnìwọ̀n bá ń jà? Olówó igbó. Àwọn bàbá ńlá kó bàbá ẹ̀tọ́ ọkọ lówó níbo náà wà? Àwọn bàbá ńlá kó bàbá ẹ̀tọ́ ọkọ wà nípò tí wọ́n wà tó fi ń ṣe gànràngànràn kiri. Where are they? Mo ti treat àwọn kéèsì kan sẹ́yìn ní 2022. Òṣìṣẹ́ ìjọba lẹ́nu yẹn. Ìgbà tó máa gbé wá kò lè stiff, kò lè bó ṣe ṣe rè. Pẹ̀lú gbogbo ránkì bó ṣe rè. Àwọn ayé dé. Ṣèbó sọ pé action ni ẹ, pé olówó ni ẹ, pé ọ̀gá iléeṣẹ́ ni ẹ, pé ìwọ ló máa kọ́ joyè àgbáyé, ìwọ gangan ló máa kọ́ gba ránkì gbogbo àgbáyé, kò sẹ́ni tó gbà rán. Ìwọ ló máa kọ́ gbébọn. Dẹ̀ máa gbébọn báyìí. Ṣe jẹ́jẹ́. No matter who you be, ṣe jẹ́jẹ́. Ìkọ́kọrọ́ ilé ayé ni pé ṣe jẹ́jẹ́. Okay? Kò sí ẹ̀dá tó wà láyé tí pápá ayé ò lè mú. Kò sí bó ṣe ṣe oògùn tó. Bó bá lo oògùn tó bá ṣe jẹ́jẹ́ wà tẹ́. Kò sí bó ṣe lówó tó bá lówó lọ́wọ́ tó bá ṣe jẹ́jẹ́ ó máa tẹ́. Kò sí bó ṣe lè gbàdúrà tó bá ṣe jẹ́jẹ́ ó máa tẹ́. Gọ̀rọ̀gọ̀rọ̀ ò lérè. Ṣèbí ẹ rí bí mo ṣe ń sọ̀rọ̀ tó látàárọ̀ yìí báyìí. Ṣèbí ẹ rí pé àwọn kan ṣe ń bú mi. Ṣèbí ẹ rí Ayọ̀mídé yìí. Tí bá sọ pé kó sánkú sí kọ́dún yìí tó parí. Ṣé wọn ní bá ká ẹnu káwọn fámìlì ẹ̀? Wípé kí ló ṣe kò dẹ̀ kí sí irú ìdábàá ìlú ẹ kó kú o. Láìmọ̀ ipò ti fẹnu kọ́. Mi ò ní ìdá ti remove ẹ. Kí ló ń bú mi fún sí? Ṣé mo ṣẹ̀ ẹ́ ni?
fóònù wọ́n máa fi fóònù pa owó ni wọ́n máa fi fóònù pa owó ni wọn ò kì í fi fóònù bú ènìyàn. You don't know the value of internet. Ẹ máa lo fóònù yìí kẹ́ máa fi táìpù òfò. Fóònù ẹ̀ yìí ṣọ́ọ̀bù tó kò sí ṣọ́ọ̀bù tó lè gbà láyé tó ta ọjà tó fóònù. Ok, kò sí ọjà tó lè tà láyé yìí, kò sí ṣọ́ọ̀bù tó lè sí láyé tó fóònù ẹ̀ yìí. Àwọn èèyàn wo kọ́mẹ̀ntì ẹ̀, àwọn èèyàn wo ìdíwé tẹ̀ fi ń sọ ó mọ bí tálá inú ẹ̀ wà. Lágbára o, Ọlọ́run ẹ̀ lọ́wọ́ o ò ní sánkú o ti bẹ̀ mí oníṣọ́ọ̀rì o ò ní sánkú o. Má fi fóònù ẹ má fi máa bú èèyàn o, kò dá o. Mi ò deserve ìbúbú o. Ìwọ tó bá lójú inú nìkan ló máa bọ ọba Sólómọ́nì o, torí wípé ẹ̀yin ènìyàn ẹ ò já ní o. Ànábì yín tẹ́ ń sáré tẹ̀lé léni ránkẹ́ ọ̀tọ̀ tèmi o. Jésù yín tẹ́ ń sáré tẹ̀lé léni ránkẹ́ ọ̀tọ̀ tọ̀dọ̀ mi o. Jésù ò lówó tó mi o, ànábì ò lówó tó mi o. Ok, ṣùgbọ́n torí wípé mo wà ní generation yín ló fà tẹ́ fi ń sọ̀rọ̀ sí mi anyhow o. Ṣùgbọ́n tèmi bá ti lọ, tí bá ti kó láàrin yín tán, àwọn ọmọ yín tó bá wo fídíò mi wọ́n á máa káwọ́ mọ́rí ní pé kí ló dé táwọn ò bá bàbá ẹ̀ láyé. Àwọn tẹ̀ fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń yan hàn pé kí ló dé táwa ò rí Jésù, kí ló dé táwa rí Muhammadu. So àwọn ọmọ yín ló máa mọ value wa o, ẹ̀yin ẹ̀ ò lè mọ̀ o. Torí àwa ò lo jẹ́ẹ̀tì, wa ò dẹ̀ lo limousine, a ò dẹ̀ kọ́ mansion. Torí àwa ò nídìí ẹ̀. Nǹkan táwa nídìí ni pé káwa jẹun ká dóbò. Ṣùgbọ́n ìwọ tó bá lójú inú tó bá wo ọba Sólómọ́nì, ọba àgbáyé, wo ti rí ẹnìkan tó jẹ́ orúkọ rẹ̀ ládìgbà tí wọ́n ti délé ayé. Wo ti rí ọba ìlú kan tó sọ pé wọn ọba àgbáyé rí. Queen Elizabeth kò pèrè àlọ́ba àgbáyé. Ok, ó níbi tọ́ba ẹ̀ dé. Ọba àgbáyé wo ti gbọ́ ránkì yẹn rí. Gbogbo yín lójú ẹ ò fi ríran. Ó dìgbà tí bá lọ, tí bá wá ti lọ lè máa ṣe wá wo pé àwọn kan tẹ̀ máa ń béèrè question. Wọ́n ní ta ló dé ẹ ládé. Ṣebí àwọn ọba yìí tí wọ́n dé ládé ni kidnapper máa ń gbé kiri títì. Ṣebí àwọn ọba yìí tí wọ́n dé ládé òun ni kidnapper ń gbé kiri títì wọ̀nyẹn. Adé tèmi kì í ṣe adé fìlà, yẹ kí n ṣe fìlà mi. Ẹ̀rí orí yẹn bó ṣe rí popo borí àlùjọ̀nú yẹn. Ẹ̀rí orí yẹn bó ṣe rí popo borí àlùjọ̀nú yẹn. Adé tèmi bíi ló wà, inú ló wà kì í ṣe ta. Tó o bá sùọ̀ fún ẹ pé ọba ìlú ẹ wá kí béèrè question méje lọ́wọ́ ẹ̀. Ta ló dé ẹ ládé? Wọn kì í máa ń dé ọba ládé, a máa ń gbé adé wá látọ̀run. Wọ́n bí mi pẹ̀lú adé ni. Kò dìgbà tí bá gbé eléyìí sórí kí tó jẹ́ ọba. Mi ò nídìí eléyìí, mi ò nídìí ìrùkẹ̀rẹ̀, mi ò nídìí ọ̀pá àṣẹ. Nǹkan tó máa pa á bíbí ló wà. Nǹkan tó máa sọ fún ẹ wípé ọba lélẹ́yìí bíbí ló wà. Ẹ rò pé àwọn tó bá ń dádé ló ń jọba ni. Ìgbà tẹ́ ẹ̀ mọ ibi tó bá ti ṣẹ̀ wá, ìgbà tẹ́ ẹ̀ mọ ìtumọ̀ ọba. Pé ọba ìlú ẹ wá kí béèrè question méje lọ́wọ́ ẹ̀ tó bá ní wó kọ́. Ọba tí wọ́n máa ń dọ̀bálẹ̀ fẹ́ èèyàn kò ti gbọ́rọ̀ ẹ̀ rí. Èmi máa ń dọ̀bálẹ̀ fẹ́ anybody o. Ọba ìlú mi mo máa ń dọ̀bálẹ̀ kí o. Tí bá rí olówó mo máa dọ̀bálẹ̀ kí o. Tí mo rí tálákà máa dọ̀bálẹ̀ kí o.
ìdọ̀bálẹ̀ ọ̀sọ́ pé kí n má jọba o bọ̀dọ̀ wá fẹ́ tako ọba tèmi jẹ́ wá kájọ sọ̀rọ̀ 30 ìṣẹ́jú péré kó jókòó síwájú mi báyìí kémi jókòó kí n béèrè question 7 lọ́wọ́ ẹ̀ ó máa wó kọ́ ok ọba tèmi ò kí sọba fìlà o gbogbo eléyìí camouflage ni kò ní ìtumọ̀ ó ti yé yín àwọn ọ̀rọ̀ tí mo ń fún yín lálẹ́ yìí ẹ má gbàgbé ilé ayé yìí ẹ gbórúkọ tó ń pe ayé ni abùnẹ́jẹ́ fòfò ni ayé tó tó àkàmàrà olórin yìí wò bá máa soríire kí lórúkọ olórin yìí ná ṣé kìí ṣe Rẹ̀mí Àlò ṣé kìí ṣe kí ló kọ olórin yìí ná ṣé kìí ṣe Kúnlé ni Kúnlé Màláìkà ló kọ báyé báyé ni ká máa ṣọ́ra ìgbà báyé ènìyàn ká ṣe pẹ̀lẹ́ o ṣe jẹ́jẹ́ torí ilé ayé yìí gba jẹ́jẹ́ àwọn ayé ti na bọ̀bọ̀ yẹn wọ́n ti na Màláìkà ló fi mọ̀ wípé ilé ayé gba jẹ́jẹ́. Ta ló fẹ́ sọ̀rọ̀ ayé fún àwọn arábí ta ló fẹ́ sọ̀rọ̀ ayé fún àwọn arábí àní ní ayé tí mo kọ́kọ́ wá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sẹ́ mi ò fẹ́ máa sọ story ayé yẹn obìnrin kan ó mú ọmọ ẹ̀ tó bí nínú ẹ̀ ó mú wá bá mi. ó ní ọba ta ló jẹ́ ọba gan ṣé mo jẹ́ ọba nígbà yẹn ẹ kì í sáyẹ̀ sọ kí n fi dà yín lójú rú ta ló fẹ́ kú bàbá àgbà arábìnrin ọmọ mi yìí ó ti jáde yunifásitì fún ìdọ́dún 6 kò ríṣẹ́ ẹ bá wa wáṣẹ́ fún mo ní kábà yín wáṣẹ́ fún mà oní bẹ́ẹ̀ ni ẹbọ ìbàdà tó wà lẹ́sẹ̀ yín wá ìbàdà bẹ́ẹ̀ ni ìbàdà tó wà lẹ́sẹ̀ yín ẹbọ wá so ẹ̀yin ọ̀tọ̀mọ yín máa lọ ìbàdà yìí la máa fi parí iṣẹ́ tí ọmọ yín máa fi rí iṣẹ́ ẹ lè máa lọ. màmá lòun lọ kí ló dé tòró mọ̀ ẹgbẹ́ tá a bá ti lo bàtà yẹn òun máa kú ó ní tó bá jẹ́ pé bàtà yẹn mo fẹ́ lò pé mi ò ní lè lò ṣé ẹ máa sọ ọkọ tó ṣẹlẹ̀ fún ọmọ yín ó ní àti kékeré ni bàbá ọmọ yẹn ti kú ó ní òun lòun rán ní ilé ìwé gbogbo nǹkan tóun ní òun ta tóun fi rán lọ sí ilé ìwé ó ní ijọ́ kan ó lóun àtàlẹ́ ń wà nínú ilé ó ní ọmọ yìí wá dé láti school ó ní ó ṣílẹ̀kùn lé òun lórí ó ní ó rí òun àti àlè nínú ilé ó ní ó dẹ̀ pòṣé jáde ó ní àtijọ́ yẹn lòun ti fi ayé ẹ̀ sínú ìbàtà tó ń bẹ̀rẹ̀ sí tẹ̀ kiri nígbà tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ báyọ̀ ọmọ yín jẹ́ wáì tẹ́sí tó wá mú yálé wò lé kiri ilé àfáà ilé babaláwo wáì ó ní kó má bàa fúnra sóhun bí ọmọ ẹ ṣe fòdìdé ni bó ṣe lọ aṣọ mọ́mọ́ mi ẹ̀ lọ́rùn ni okay now tí àṣírí yẹn ò bá tú báwo lọmọ ẹ ṣe fẹ́ fúnra sí ìyá torí pé òun ló ṣe o mo ní mi ò kì í ní ọ̀rẹ́ eré lẹ́pẹ́ ni èèwọ̀ ni mi ò lè jẹ́ ọ̀rẹ́ anybody nínú ayé yìí mi ò kì í lọ́rẹ́ mi kì í lọ́ta
tó bá sọ pé o ti rí ọba Solomoni mo rí ẹ nìyẹn. Tó bá sọ pé o rí mi ò rí ẹ, mi ò ní béèrè pé kí nìdí tó fi hùwà, mi ò ní béèrè kí nìdí tó fi sẹ́ǹjì sí mi láyé. Ẹ káàrọ̀ sà. Mi ò ní ọ̀rẹ́ tí máa pè jókòó wípé wá nǹkan báyìí ló ṣẹlẹ̀ nínú ayé ìyàwó mi, nǹkan báyìí ní ìyàwó mi ṣe fún mi. Mi ò ní ìyá tí mo lè sọ fún, mi ní bàbá tí mo lè sọ fún. Bí ìkọ̀kọ̀ bá ti ṣẹlẹ̀ láàrin mi àti ìyàwó mi, tí a bá ti lè yanjú ẹ̀ kí obìnrin ó yá lé dádì ẹ̀ mi ò fẹ́ rí ẹ mọ́. Èèwọ̀ dẹ̀ ni fún ìyàwó mi kó fẹjọ́ mi sùn ènìyàn. O gbọ́rú ẹ̀ rí. Àwa ti kẹ́kọ̀ọ́ nínú ayé. Mi ò kí ń báyàn ṣeré o. Ibi tẹ́rẹ̀ mi máa rí o. Mo dá nìkan máa ń rìn ni. Wọ́n mọ̀ pẹ̀lú mi. Mi ò ní ẹni tèmi àtẹjọ́ máa ń sọ̀rọ̀. Hello, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nínú ayé mi. Nǹkan báyìí ń yà. Pa kí ló rí sí ọ̀rọ̀? Kí ló rí sí ọ̀rọ̀ yìí? Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ kan, ìyàwó mi ṣe kíní kan. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ nípa ẹ̀. Kò sí. O mọ̀ wípé ayé máa fi ọ̀rọ̀ wá ẹ lẹ́nu wò. Wọ́n máa rè ẹ́ débi pé o máa tọ́jú àṣírí ẹ sí wọn lọ́wọ́. Tí wọ́n bá ti rí wípé àṣírí ẹ ti wà lọ́wọ́ wọn, wọ́n wá máa fìtínà ẹ̀ kán lè bá ẹ jà. Wọ́n fẹ́ sọ story, wọ́n fẹ́ fi ẹ gba promotion lórí internet. Ṣé ẹni tó yọ lórí bújù láyé, òun lẹni tó pàdé èèyàn lórí internet tó wá sọ àṣírí ayé ẹ fún. Wo ti lùgbàdì ayé, wọ́n máa fi ẹ ṣe content láìpẹ́. Wo pàdé èèyàn lórí internet, o mọ̀ bàbá ẹ, o mọ̀ ìyá ẹ, o mọ̀ anything nípa ẹ. Wo nítorí pé ti jọ pẹ́ lórí live, o wá pé o ní wárápá ti gbé bàbá ẹ rí. Wọ́n máa fi ẹ ṣe content láìpẹ́. Bàbá ẹ̀sẹ̀ wa máa sọkún ìgbére kiri títì. Kò sí ènìyàn lèèyàn wọn máa jẹ́. Kò sí. Ó gbọ́ ọ̀kan tí Bíbélì sọ ni àwọn tó kọ́kọ́ wá sáyé ìgbàanì. Ó ní ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Ta ló ń jẹ́ tó bá dùn fún ẹ láyé máa bá ẹ ṣe. Ìwọ tó bá ti sórí ibú, ayé máa kẹ̀yìn sí ẹni. Mo ní tí o bá sórí ire nínú ayé, gbogbo ayé ló máa bá ẹ jẹ́sẹ̀. Tó bá sórí ibú ìwọ nìkan ṣoṣo ló máa rán. That is the reason why o gbọ́dọ̀ jẹ́ kó rí ẹ pé nínú ayé. Má jẹ́ káwọn kan máa tì ẹ́, má jẹ́ káwọn kan máa pùsì ẹ́, má jẹ́ káwọn kan máa tì ẹ́ sí nǹkan tó o fẹ́ ṣe. Tó bá dá nìkan ní stroke ẹ, ìwọ fúnra ẹ ló máa rán. Tó bá dá nìkan fọ́ ojú ẹ, ìwọ fúnra ẹ ló máa rán. Máa lọ àwà lẹ́yìn ẹ àṣegbá. Nobody is in your back. Owó tó wà lọ́wọ́ ẹ ló fà tó ń fi dúró. Jẹ́ kówó yẹn lọ. Wàá mọ̀ wípé o lẹ́nibọ̀dì, o léèyàn. Ìwọ tó bá ní ara ẹ ló lénìyàn. Have yourself. Ní ara. Ẹ̀gbọ́n mi ni, àbúrò mi ni. Wọ́n fún ẹ̀gbọ́n ẹ ní 20,000 péré. Àtàídàn. Ìwọ tó ń sọ pé ẹ̀gbọ́n ẹ ni. O rántí Joseph àtàwọn ẹ̀gbọ́n ẹ ni. O kí n ka Bíbélì. 20 ogún owó fàdákà. Kàbí sí ọgbọ̀n náà ta Joseph. Tàná ta lọ́gbọ̀n. Joseph. No, okay, lọ́gbọ̀n. Ṣé Jésù náà ta lọ́gbọ̀n? Ogún owó fàdákà. O náà ta Joseph. Ènìyàn máa ní, ènìyàn àbùdí yànyàn, ènìyàn lẹ́rù. Kọ́kọ́rọ́ ilé ayé ni wípé how are you? Ẹ kú ọjọ́ mẹ́ta, sí àlàáfíà ni. Ìyàwó ń kọ́ àlàáfíà ni mà. Dáàdì ń kọ́ àlàáfíà ni. Ojú yín mà kọ́rẹ́ lọ́wọ́, ṣé kò sí? Kò sí nǹkan kan o. Ó wà. Wúmọ̀ yìí ti tún bẹ̀rẹ̀ sí ẹ, ó ti tún gbé sí ẹ dé. Lánàá, mo ní kó ṣe gbá lòun ò ṣe. Olórí burúkú ẹ̀. Mo tẹ̀ tí máa wò ìyàwó ẹ̀yẹn tẹ́lẹ̀ gan pé akọ òfò ẹ ti pọ̀ jù náà, ìranú ẹ ti pọ̀ jù. Kí ni wọ́n gan rí lára ẹ̀ tó fi fẹ́? O ti fi àyè sílẹ̀ kó máa tẹ ẹnu bọ ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ fámìlì ẹ̀. Aláǹgbá ògiri ẹ ti lanu, aláǹgbá ti kó wọnú ẹ̀.
tó bá ti fẹ́ lọ́jọ́ wẹ́wẹ́ ọkùnrin lè dànù má fẹ́ mọ́. tó bá ti fẹ́ lọ́jọ́ wẹ́wẹ́ òfò obìnrin tó máa ń fẹjọ́ ẹ̀sùn kiri títì lè dànù kó máa kórè burúkú ẹ̀ lọ síbi tó ti ń bọ̀. èso obìnrin gidi ó lẹ́wà ẹnu ẹ̀ ń jò. ọkùnrin yẹn ló kó lọ́wọ́ ṣùgbọ́n sọ̀kùrọ̀ ni sófò àdúgbò ni. gbogbo àgbáyé ló ti rojọ́ ìyàwó ẹ̀ fún tán. gbogbo àgbáyé ló ti rojọ́ ọkọ ẹ̀ fún tán. gbogbo àgbáyé ló ti rojọ́ ọmọ ẹ̀ fún tán. dira ẹ mú kò sẹ́nibọ́dì tó wà lẹ́yìn ẹ̀ kò sí ènìyàn kankan níbi kankan ẹranko ní gbogbo wa tẹ̀bátẹ̀mọ̀ kó lọ gbọ́ ìwọ tó bá rí sí ló máa rí ènìyàn lẹ́yìn ẹ̀ àwọn tó dẹ̀ rí lẹ́yìn ẹ̀ yẹn opportunity tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ìkọ́ tó fẹ́ jẹ lọ́wọ́ ẹ̀ náà wá jókòó tì wọn ò láìkì ẹ̀. àwa tá kọ́kọ́ wá sáyé là ń bá ẹ sọ̀rọ̀ yìí ẹ̀kẹta tó máa wá sáyé rè tó bá rí ènìyàn tó bá dúró tiẹ̀ dáàdi wa ní mọ́mì wa ní a ò lè fi sílẹ̀ àǹtí wa ní ó ní kankan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. ìjọ tó ń bá tiri kíní ẹ gbà mọ́ kàbí wọ́n rí wípé níbi tó ó dàbí pé ó ti dágbá wó ó dàbí pé kò sí nǹkan lọ́wọ́ ẹ̀ nìyí mọ́ wọ́n máa bọ̀dé pàù wọ́n sojú fúrú tó bá wá pè wọ́n pé hello ẹ rántí ni àjọ bẹ̀rẹ̀ kíní yìí náà yìí sàwọn alákó bá ẹ o okùn àtẹlẹ da ẹ nìyẹn. Don't stress yourself to help anybody. Don't stress yourself to make anybody happy. If you stress yourself to help anybody, if you stress yourself to make anybody happy, when you have a scolopedian problem, those people that you stress yourself to help, those people that you stress yourself to make happy, they are the first person to mock you. I come again. Don't stress yourself to help anybody. Don't stress yourself to make anybody happy. If you have a scolopedian problem, if you have Britannica royal mio topologicality problem, those people that you stress yourself to help, those people that you stress yourself to make happy, they are the first person to mock you. You will now be imagining that how come that is human being for you. Ènìyàn ni wá. Mo máa tún sọ̀rọ̀ kankan sí. Bóyá àpò níbi ilé ni. Wọ́n pe ẹnìkan ní àràgbérín. Wọ́n pe ẹnìkan ní balógun. Àsì èrè ló gbèjà ìlú sẹ́. Gbèjà ara ẹ, gbèjà fámìlì ẹ. Jàfárà, má jà fún ìlú, má jà fún ayé. Orí burúkú ni kéèyàn má jà fún ayé. Ọba ìlú kan wà, aforúkọ bo ọba ìlú yẹn láṣìírí. Wọ́n pè nìkan ní balógun. Balógun yìí kò sí ojú ogun tó máa lọ tí ò ní ṣẹ́gun. Ṣùgbọ́n kíní kan ló bẹ̀yìn ajá jẹ́. Ìgbàkígbà tí balógun yìí bá ti fẹ́ lọ sójú ogun, ìyàwó méje ló ní. Ìgbàkígbà tó bá ti fẹ́ lọ sójú ogun, tó bá máa padà dé, ó máa jagun ṣẹ́gun, tó bá máa padà dé, ìyàwó kan gbọ́dọ̀ kú kó tó délé. Tó bá ti dé, ọba máa ṣe sàdánkátà, ẹ kú iṣẹ́ takuntakun,
ẹ kó àmúmọ́ra ti ìyàwó ẹ títí ó fi lọ sójú ogun títí obìnrin mẹ́fà fi kú ó wá kun ìyàwó ẹyọ kan. Ogun tó wá dé sí ìlú yẹn lọ́jọ́ kan nígbà tó ogun máa tún dé ọba yẹn tó wá lọ pé balógun jọ gbà wá lágbàtán ìwọ nìkan náà la gbójúlé láàrin ìlú yìí kò séèyàn bíi títì yẹ. Balógun múra ju ogun ìyàwó ẹ lọ́mọ lọ́rùn wípé o tún fẹ́ pa mí ni àwọn ìyálé mi gbogbo ti kú èmi nìkan ló kù má jẹ́ kí n kú. Jásọ ẹgbà ó mọ̀ pọ́ balógun mi níṣẹ́ ni eléyìí ń bá ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin sójà wí ẹ̀yin tó jẹ́ pé wọ́n rán níṣẹ́ ẹrú tẹ́ ò fi jẹ́ tọmọ akọyin lẹ́kọ̀ọ́ ìyẹn tẹ́ bá fẹ́ kẹ́kọ̀ọ́ ni o àwọn tó dẹ̀ kẹ́kọ̀ọ́ nínú yín kẹ̀ wọ́n mọ̀ ibi tán wà. Ó já aṣọ ẹgbà lọ́dọ̀ ìyàwó ẹ̀ fi mí lẹ̀ ó mọ̀ pé ọba ló rán mi níṣẹ́ ni. Nígbà tí balógun máa déjú ogun ó pa bí ilẹ̀ bí ẹni ṣùgbọ́n ṣe ní láàánú pé bó ṣe ṣẹ́gun wọ́n yọ ojú ẹ̀ méjèèjì ó mà ṣe o wọ́n yọ ojú bàbá méjèèjì àwọn ọmọ ogun tó kù wọ́n mú wá sílé kí bàbá tó délé ìyàwó ti kú. Ọba ní ẹ bá wa kí balógun o ó kúṣẹ́ takuntakun o ó kẹ́rù wá ojú balógun méjèèjì ti fọ́. Nígbà tó máa kó ẹrù dé ààfin ó kó àwọn obìnrin wá ó kó gbogbo oríṣiríṣi wá ọba wá fún ní ìgò aṣọ méjì ó ní kàn lọ gbé fún balógun. Balógun nìkan ló wà nínú ilé. Ọ̀sẹ̀ àkọ́kọ́ àwọn èèyàn ṣe yọ̀tọ̀ mi nínú ilé ẹ̀. Bàbá ẹ mà kú ìtọ́jú wa láàrin ìlú kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu kí lẹ fẹ́ ṣe ẹ má wọ́ọ̀rì a máa tọ́jú yín ẹ má máa ro tìyàwó yín o ojú yín tó fọ́ yìí tẹ bá ti ń wẹ̀gbẹ́ àwa lẹ máa rí. Ọba náà bẹ̀rẹ̀ sí fọ́ǹbù. Ọ̀sẹ̀ kejì kọjá nígbà tó máa dọ̀sẹ̀ kẹta olóko lọ sóko ẹlẹ́rìí lẹ́sẹ̀ rí ọlọ́jà lọ sọ́jà balógun fẹ́ yàgbẹ́ ó yàgbẹ́ bára ó mà ṣe o balógun fẹ́ tọ̀ ó tọ̀ bára gbogbo àwọn tó lọ jà fún gbogbo wọn ti lọ fèsì ìgbésí ayé wọn. Lẹ́yìn tí balógun ti dá nìkan ṣe tìfọ̀n fódìdí oṣù méjì àwọn ìjòyè méjì kan wá kí balógun ẹ kú iṣẹ́ kọjọ́ mẹ́ta sí àlàáfíà lẹ́wà báwo lára yín ọba ní ká máa kí yín o ẹ ṣeun wá ọjọ́ o. Balógun wá gbójú sókè ẹ máa gbójú sílẹ̀ báyìí omi ẹkún jáde ó ní ẹ̀yin ìjòyè ẹ̀yin ló mọ̀ye aṣiwèrè èèyàn ló gbèjà ìlú. ẹ̀yin ọmọdé wọ̀nyí ta ló fẹ́ bá yín sọ̀rọ̀. Kò sí nǹkan tó ń jẹ́ pé ẹnìkan gbèjà ẹnìkan olúkálùkù nǹkan tó máa jẹ ló ń wá o kò sólóòótọ́ kankan níbi kankan irọ́ ni gbogbo wọn pa o ẹnìkan ò jà fẹ́nìkan. Tó bá ti jà díẹ̀ jà fún fámìlì ẹ̀ ṣe jẹ́jẹ́ tó bá rán ẹ níṣẹ́ ẹrú fi jẹ́ tọmọ táyé bá ya ẹ lábàrá ìwọ nìkan ló máa dá gbé táyé bá ṣẹ́gi mọ́ ẹ lágo ó mà ṣe o. Ayé ti pè ẹ́ parí ni wọ́n ti sùn rí ẹ̀yin tẹ́ bá ti ní experience ẹ̀ rí ẹ jẹ́ kí n gbọ́ wọ́n ti sùn rí kó gbá etí ẹ̀ lójú àlá kó sùn lóru kó gbá etí ẹ̀ lójú àlá kó dẹ̀ jí sójú ayé kọ́wọ́ márùn-ún dẹ̀ lé sí ẹ létí só ti ṣẹlẹ̀ sí ẹ rí. Tí bá ń sọ fún ẹ wípé dira ṣé o rò pé orí mi burú ni o rò pé mi mọ̀ kó tí mo ń sọ ni. Wọ́n ti gbá etí rí lójú àlá kó gbá ẹ létí lójú àlá kó jí sójú ayé báyìí kọ́wọ́ márùn-ún kó lé sí tiẹ̀ ó ti ṣẹlẹ̀ sí ẹ rí. Wọ́n ti fún ẹ lókòrí lójú àlá kó bà ẹ lẹ́sẹ̀ kí o jí
kí bẹ́ẹ̀ ti lé kó dẹ̀ sẹ́ báyìí kí bẹ́ẹ̀ dẹ̀ di egbò àdá ìjìnà egbò tí ò ní wò táyé máa fẹ́ parẹ́ o ti rírí. ẹnìkan wá ń tàn yín jẹ wọ́n wá ń bo polébò yín. tó bá ti jẹ́ ọmọ ènìyàn dira alámùrè tó bá ṣe wá wọn kó lóògùn tó kó ṣe dira ẹ tó máa ṣe jẹ́jẹ́ máa ṣe bí dìdìrìn máa ṣe bí pé ò ní kankan tó bá ní nǹkan máa àgbà àwọn àgbà sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá wọ́n ní àgbà tó bá ti lómi sínú kì í pariwo àgbà tó lómi sínú ló máa ń pariwo powo ta ló ṣe yín báyìí níbo lẹ ti rí gàràngàràn ẹ farabalẹ̀ kàdánkàdá ẹ ṣe sùúrù no matter who you be 2025 ṣe jẹ́jẹ́ kò sí nǹkan tó ń jẹ́ ènìyàn gbogbo wa lẹ́hànà nǹkan tó lúkànùkùn máa jẹ ló wá tó bá fẹ́ mọ̀ wípé ènìyàn ò sí láyé jẹ́ kí owó jẹ́ kó pa ẹ̀wà àti ìyá tó bí ẹ kó pa yín pọ̀ ìyá tó bí ẹ ni mo pè ó jẹ́ kí owó pa yín pọ̀ kí owó há sí yín láàárín wàá máa wo bójú màmá ṣe máa ràn bójú màmá ṣe ràn bẹ́ẹ̀ náà lójó wọn máa ràn. ilé ayé yìí wọ́n gbára lẹ́nìbọ̀dì o ní ara ẹni tó bá bá ẹ rẹ́rìn bá rẹ́rìn ẹni tó bá lóun ò rí ẹ má wá má ba ìfọ́sí ara ẹ láti jẹ́ ọ̀rẹ́ ènìyàn àwọn ẹ̀dá kan wà tẹ́ wọ́n bá rìn tó kàn máa ṣàdédé ṣẹ́ǹjì sí ẹ tó bá ṣẹ́ǹjì sí ẹ ó ṣeéṣe kó jẹ́ pé ó ní àkóbá kan tó fẹ́ kó bá a tí Ọlọ́run ò fẹ́ kó ṣẹlẹ̀ ló fà tó fi má béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó fi ṣẹ́ǹjì jẹ́ kó máa lọ. Let them go. No matter who you be. Nǹkan tí no matter who you be. Nǹkan tó gbọ́dọ̀ máa ṣírò ni wípé tí ẹnìkan bá fẹ́ sílẹ̀ wàá máa béèrè wípé nígbà tó wà ní kékeré sí ẹni yìí lájọ ń rìn ni. Ṣebí ọ̀sán kankan lẹ pàdé ra yín ó dẹ̀ lóhùn ò bá ẹsẹ̀ mọ́ wàá dẹ̀ fílẹ̀ tí dandan náà fi yàn rẹ ni. Is it by force? Ó lóun ò láìkì ẹ má wàá dẹ̀ fílẹ̀ kó máa lọ. Ṣé o ò lè fílẹ̀ ni? Is it by force to have friends? No. Ó lóun ò bá ẹsẹ̀ mọ́ nìyẹn wàá fílẹ̀ kó máa lọ. Ọlọ́run ràn wá lọ́wọ́ àní rí dààmú 2025 ẹ má ṣe kíni 2025 ẹ má ṣe kíni kàdánkàdá ṣe jẹ́jẹ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ń béèrè wípé níbo la ti lè rí awo gidi ọba Solomon mo ní àwọn awo gidi sí ìjọ ọmọlúwàbí ìwọ tó bá ń kánjú má pè wọ́n because ìjọ ọmọlúwàbí ló ń dá Ifá fún gbogbo àwọn tó pọ̀ jù lágbàáyé kò sí babaláwo tó dá Ifá fún àwọn tó àwọ ìjọ ọmọlúwàbí ó máa tò sórí láìní níṣẹ́ mobile ẹ kó kọ WhatsApp number wọn sílẹ̀ má pè wọ́n send voice message sí wọn nìkan ìjọ ọmọlúwàbí ò dẹ̀ sí fún ọmọ yahoo kò sí fún aṣebi ó wà fún ìwọ tí o ní owó tí o rí òtítọ́ fi rà nǹkan tí àwọn ìjọ ọmọlúwàbí wà fún nìyẹn abẹ́ àkóso ọba Solomoni ní àwọn awo yẹn wà èèwọ̀ ni fún wọn láti parọ́ ọ láti gbá ènìyàn ìwọ tó bá ti gbá pè mí lórí nọ́mbà ti tèmi lélẹ́yìí má pè mí o send WhatsApp number sí mi èmi lélẹ́yìí nọ́mbà mi wà níta anybody ló ní nọ́mbà mi lọ́wọ́ ó kàn jẹ́ pé tí business ò bá pa mi àti wọ́pọ̀ bó o máa mẹ́sẹ̀gì pa mi ò ní dá ẹ lóhùn tí ọ̀rọ̀ ẹ ò bá ti bá nǹkan tó ṣe mí jọ WhatsApp number tèmi gangan rèé
081 34 27 6756 WhatsApp number tèmi nìyẹn. Bóyá àwọn awo ìjọmọlúwàbí tí mo pe number ẹ̀ fún ẹ̀yin, bóyá wọ́n ṣe anyhow sí ẹ, pè mí kó kàn sọ fún mi, ó ti tán. Ó ti tán. Ìwọ tó bá wá tì ní nọ́mbà wọn tẹ́lẹ̀, fún ìwọ tó bá nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe ni mo ń bá wí o, kì í ṣe gbogbo èèyàn o. Ìwọ tó bá nígbàgbọ́ pé ó dá kó dira ni mo ń sọ o. 091 nọ́mbà àwọn ìjọmọlúwàbí mo pè yẹn o. 091 18 73 9878. Ẹ̀mẹ́ta ni máa pè. Number 1 nìyẹn o. Mo tó pè lẹ́ẹ̀kan sí. 091 18 73 9878. Okun ẹ̀kan péré. 091 18 73 9878. Wàá kàn send voice message sí wọn wípé hello ẹ̀yin awo ìjọmọlúwàbí, mo fẹ́ bá Ifá ní gbólóhùn o. Kò tán. Wo máa sanwó kan tó dá Ifá fún ẹ o. Torí àwọn èèyàn ti ń béèrè question yẹn lóríṣiríṣi pé why tó máa ṣe sanwó. Tí o bá sanwó fún wọn máa padà gbà ẹ́. Owó consultation yẹn làwọn babaláwo yẹn fi ń jẹun, làwọn fi ń live. Ìwọ ò lè dúró sí ọ́fíìsì ẹ kó máa ṣiṣẹ́ kẹ́nìkan wá lọ jókòó síbi kan kó máa dáfá fún ẹ lọ́fẹ̀ẹ́. Tó bá máa dá Ifá ní ìjọmọlúwàbí wàá san 10,000 naira. Wọ́n fẹ́ dá Ifá fún ẹ 10k. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé ó ń kánjú má lọ bẹ̀. O ti lè sanwó sílẹ̀ léni odidi ọjọ́ mẹ́ta kó má ti dá ẹ lóhùn. Bọ̀ tó bá ti sanwó sílẹ̀ wọ́n máa ti kọ orúkọ ẹ sílẹ̀, akọ̀wé wà ń bẹ̀, àwọn tó ń gbé fóònù wà ń bẹ̀. Tó bá ti kọ orúkọ ẹ sílẹ̀, táìmù tó bá ti kàn ẹ́ wọ́n máa fúnra wọn pè ẹ́ lórí fóònù pé hello èní la fẹ́ dá Ifá fún ẹ o. Tó o bá ráyè wá sọ pé àwọn ò tí ì ráyè o, kàn pè ẹ́ lọ́jọ́ báyìí. Ọjọ́ tó wá sọ pé kàn pè ẹ́ láàárọ̀ ẹ̀ wá ti rán wọn létí pé èmi lẹ pè lọ́jọ́ yẹn o, tí mo sọ pé mi ò ráyè o, wọ́n tún dá ẹ lóhùn. Ó dijọ́ tó bá dá ẹ lóhùn kó tún dẹ̀yìn. Ìwọ tó dẹ̀ ti sanwó consultation tí wọ́n ti dá ẹ lóhùn wọ́n díẹ̀ mi wá. Ìyẹn bóyá ó ti pẹ́, ó ti tó bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta wọ́n dá ẹ lóhùn. Nọ́mbà ti tèmi lélẹ̀, WhatsApp nọ́mbà mi tèmi lélẹ̀ 081 34 27 67 56. WhatsApp nọ́mbà tèmi lélẹ̀ 081 34 27 67 56. WhatsApp nọ́mbà tèmi ní kó send sí mi. Tó bá send the voice message sí WhatsApp mi pé hello Ọba Solomon, I need help, má block yẹ. Mi ò kí ń help èèyàn. Ẹni tí àwọn holy center bá rán mi sí ni mo máa help. Mi ò kí ń help èèyàn. I'm not a helper. Ẹ̀sùn lèmi, ọ̀dájú abiyamọ gidi ni mí. Tó bá ti lè rí ní DM pé hello Ọba Solomon, I need your help. Mo máa hate message yẹn. Mo máa block yẹn dànù. Mi ò fẹ́ gbọ́ help yẹn. Go straight to your point. Hello Ọba Solomon, mo fẹ́ jẹ́ kẹ́ advice mi lórí kankan. Wo máa san 100,000. Ìyẹn tó bá yẹ pé mi ló fẹ́ advice ẹ ni o. Tó bá yẹ pé o fẹ́ advice láti ẹnu Ọba Solomon ni, wàá kọ́ san 100,000 kí tó lè advice yẹn. Tó bá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi, wo máa kọ́kọ́ san 100,000 kí tó dá ẹ lóhùn. Wo gbọ́rú ẹ̀rí. Ṣùgbọ́n tó bá yẹ gbọ́ ọ̀rọ̀ nípa awo ìjọmọlúwàbí ló fẹ́ béèrè ní ló ṣẹlẹ̀, bóyá nǹkan kan ṣẹlẹ̀ o fẹ́ fẹjọ́ sùn ní ọ̀fẹ́ nìyẹn. Hello Ọba Solomon, nǹkan kan ṣẹlẹ̀ níjọ ọmọlúwàbí mo pè wọ́n o, nǹkan bábà ló ṣẹlẹ̀, máa dá ẹ lóhùn lọ́fẹ̀ẹ́. Ṣùgbọ́n wo fẹ́ gba àmọ̀ràn lẹ́nu Ọba Solomon, wo fẹ́ gba advice, wo fẹ́ message mi lórí ọ̀rọ̀ ara kí n dá ẹ lóhùn, wàá san 100k sẹ́ẹ̀. Mi ò ní fún ẹ lésì, wàá send message kú síbẹ̀ ni, message yẹn máa jẹrà síbẹ̀. Because gbogbo time mi mo fi ń pa owó ni. Kò sí èyí tó kàn mí kan ẹ bára yín jà, ẹ̀yin ẹ máa jà kí mi máa gbowó. Kàbí kò yé yín? All my time I use it to get money. Gbogbo 36 mi máa ṣe rówó because everything tí wọ́n ní Nàìjíríà, everything is very cost. Tó o bá lo 36 yẹ kó get owó this time around, ebi á lò ẹ pa. Ẹ̀yin ẹ máa jà kiri ẹ máa wá wó. Tó bá máa di 2025, epo lè di 2,000.
mo sọ fún yín ní 2022 wípé epo lọ sí 2000 eré lẹ pé ṣebí ẹ ti fojú yín rí. So èmi ń pursue Nàìjíríà, oyekóye tó bá gbé epo sí kèmí lè rówó fi rà á, nǹkan tó jẹ́ mi lógún nìyẹn. Iná ò kì í kú nílé mi, 24 hours light lèmi máa ń lò, mo ṣiṣẹ́ débẹ̀ ni. Mi ò kì í fi time mi bá anybody ṣeré. I don't joke with my time. Tó bá fẹ́ gbà lára time mi, Ọba Solomoni, wo fẹ́ kí n là ẹ́ lóye, wo fẹ́ kí n advice ẹ wá 100k sẹ́ẹ̀. So tó bá ti sọ 100,000 mi fún mi, kí ló fẹ́ sọ? Nǹkan báyìí ló ṣẹlẹ̀ láàrin àmì àtìyàwó mi, advice wo lẹ lè fún mi? Màá farabalẹ̀ fún ẹ ládvice yẹn. Hello sir, how is everything? Ẹ kú ọjọ́ mẹ́ta sir, can I talk to you? Àìrá pa gbogbo message yẹn, mi ò ní dá lóhùn. Nothing concern me about that. Okay? Go straight to your point. And àwọn tó ò bá níṣẹ́, àwọn tó ò ní cloud, lè máa sọ pé how are you? How is everything? Have you pooped? Have you eat? How is Yabige? How is Abige? Ta ló ráyè orí burúkú, ta ló ráyè ẹjọ́ òfò. Má bèrè anybody, má kí mi, I don't need your greeting. Hello Ọba Solomon, àwọn awo ìjọ ọmọlúwàbí wọ́n ṣe nǹkan báyìí fún mi, lẹ́sẹ̀kẹsẹ̀ máa dá ẹ lóhùn. Kí ni wọ́n ṣe? Mo fẹ́ gbọ́. Hello àwọn awo ìjọ ọmọlúwàbí o, wọ́n ti ṣoore fún mi o, mo fẹ́ ta wọ́n lọ́rẹ o. Ẹ bá mi send account number àwọn, máa send ẹ. Ẹ bá mi kí àwọn awo ìjọ ọmọlúwàbí wọ́n ṣe dáadáa o, ẹ ṣé gan o. O fẹ́ bá mi sọ̀rọ̀ ìgbésí ayé ẹ, wàá kọ́kọ́ sanwó. O ò dẹ̀ lè san less than 100k. O ò lè lówó, mi lè advice yẹ. Lọ bá àwọn tálákà bíi títí ẹ̀ tó máa advice yẹ. Because mo ń pursue Nàìjíríà, bí Nàìjíríà ṣe ń sáré mi gan sáré. Torí ìyà gbọ́dọ̀ jẹ mí ní Nàìjíríà yìí. Ẹ máa sanwó fún mi kú ni whether you like it or not. Àwọn bàbá yín jẹ bàbá mi lówó. Owó ẹ̀ ni mo ń gbà lọ́wọ́ yín. Lẹ́yìn tèmi bá tó kú tán, ọmọ tí ń bá já tó bá tẹ̀lé ìlànà mi, ẹ máa tó sanwó, àwọn ọmọ yín máa tó sanwó fún yẹn kú ni. Ẹ máa sanwó kú gbèrègèdè ní ẹni choice. Whether you like it or not, mi ò ní ìdàtí bẹ̀yìn. Mi ò ní ìdàtí sọ pé ẹjọ́ ẹ fún mi lówó. Ẹ máa sanwó kú gbèrègèdè ni. So àti gbé kíní ẹ ti wà programming sílẹ̀. So bó ṣe rí nìyẹn. Kò séde tó kan ẹ kan bùkátà anybody, kò séde tó kan ẹ kan life ènìyàn. Lọ́jọ́ nísìn kò sí nǹkan tó jẹ́ pé èèyàn kan bá èèyàn jà mọ́. O ò rí wípé Nàìjíríà o ò rí wípé olówó nìkan ló mí ní Nàìjíríà ní, kí ló ń ṣe ẹ́? O ti rówó fi rí epo ní tó lọ ń jà. O ò rí wípé o ò rí wípé olówó nìkan ló mí ní Nàìjíríà ní, kí ló ń ṣe ẹ́? Pàjásí kí ni tiẹ̀? Face your front. Face what can give you money. Ìwọ tó o bá lówó ò lè jẹun mọ́. Ó easy ni. Kéèyàn máa rí epo 70,000 torí pé ó fẹ́ travel lọ sí ọ̀rẹ́. Go come, how much? That is 140 kọ́ nìyẹn. Èló mo ń gbà lóṣù. Màá máa jókòó, màá máa bá ẹ wíre gbè lórí live, lórí WhatsApp. Hello Ọba Solomoni, ẹ pẹ̀lẹ́ kú ọjọ́ mẹ́ta. Ọmọ yèmí o. Àrà pa ẹ́ dànù. Mi mọ ọmọ ẹ̀yà, mi mọ ọmọ bàbá, I don't know anybody. Ẹ tó bá fún mi lówó nìkan ni mo mọ̀. Bó bá fún mi lówó tẹ́lẹ̀, ẹjọ́ tó bá ti rówó fún mi mọ́, mi ìmọ̀ ẹ mọ́. Èsùn lèmi. Èmi náà pè ní olórí èsùn one. Wo gbọ́rú ẹ̀ rí. Tó bá fún mi lówó tẹ́lẹ̀, ó ṣeéṣe kó má mọ̀. Tó bá fún mi lówó tẹ́lẹ̀, tó bá stop owó yẹn tó ò fún mi mọ́, mi ò mọ̀ ẹ mọ́ sẹ́ẹ̀. O lè kí mi kí má dá ẹ lówó, o lè message mi kí má reply ẹ mọ́. Mo ti face ẹlòmíì nìyẹn. Ibi tó bá ń dùn lèmi máa ń jókòó sí, mi ò kí ń dúró síbi tó bá ń kan. Face your front, mi ò kí ń padà sẹ́yìn, wo ti já lọ nìyẹn. Ìjọ tó bá ti tún rí ṣe padà wá máa tó welcome ẹ. Tó bá ti rí ṣe, mi ò fẹ́ rí ẹni territory mi. O ti gbọ́ mi? Front, face your front, face your front. So o ti lọ bẹ́ẹ̀ yẹn. Now ó ní program kan tá fẹ́ ṣe lálẹ́ yìí tí mo dẹ̀ máa gbé àwọn èèyàn wá sókè kan wá sọ̀rọ̀ nípa ẹ̀, because kí ni ẹ̀ sì ń fún mi ní headache. Kí ni nǹkan náà ni wípé ẹ̀yin obìnrin mo fẹ́ kó dáhùn question yẹn. Ẹni sùúrù ẹjọ́ tó Ọlọ́run. Tí obìnrin tó bá gbé òbò fún ọkùnrin, tí ọkùnrin bá dó obìnrin, ṣé oore ni obìnrin yẹn ṣe fún ọkùnrin yẹn ni? Àbí is a normal thing? Mo kàn fẹ́ mọ̀ ni. Ó ní reason tí mo fi béèrè o. Mo fẹ́ kẹ́yin obìnrin wá dáhùn. Ẹ̀yin obìnrin tẹ́ bá dẹ̀ fẹ́ dáhùn, ẹ dáhùn.
ẹ wá sí WhatsApp, ẹ wá sí TikTok, ẹ wá send request. Kẹ wá dá mi lóhùn question yìí, mo fẹ́ mọ̀. Tí ọkùnrin bá dóbìnrin, ṣé oore ni obìnrin yẹn ṣe fún ọkùnrin yẹn ni? Àbí normal thing? Mo fẹ́ mọ̀ kíní yẹn torí kíní kan sì ń bí mi nínú tí mo fẹ́ mọ̀. Ìwọ tó bá mọ̀ pé o lè ṣàlàyé tó lè defend ọ̀rọ̀ ìjọba mi wá sókè, send a request. But God said, free I give unto you, free you shall give. When Ọlọ́run sọ yẹn fún ẹ̀yin Kristẹni, èmi ò kí ń ṣe Kristẹni, ọmọ ẹ̀sùn lèmi. Dáàdì mi kẹ́ ẹ̀sùn, abániwọ́ràn bá àrídá, ẹ̀bùrà tí ń jẹ́ lápọ́pá, ẹlẹ́kùn sọkún láróyè ń ṣẹ̀jẹ̀. Ẹni tó bá fún ẹ̀sùn lé ẹbọ, òun lè sún máa wà lẹ́yìn ẹ̀. Láróyè ògìròkò, ìwọ tó bá gbẹ́bọ wá sórí ìta mẹ́ta, fẹ́sùn lè sún máa wà lẹ́yìn, èsùn máa kọ́ ẹ lọ́gbọ́n tó máa lò. Èsùn lè mi ò kí ṣe ọmọ Ọlọ́run. Ṣẹ́rí bójú mi dúdú, ẹ̀rí bójú mi, tẹ́ bá wo ẹyin ojú mi, ẹ máa wo iná kan níbẹ̀, ẹ máa wo iná kan níbẹ̀. Mi ò kí sọ ọmọ ẹ̀sùn o, mi ò kí sọ ọmọ Ọlọ́run, ọmọ ẹ̀sùn lèmi o. So ẹni tó dẹ̀ train mi, bàbá mi ẹ̀sùn, owó ló máa ń gbà o. Ẹ̀yin Kristẹni náà sọ yẹn fún wípé ọ̀fẹ́ la fi fún yín, ọ̀fẹ́ ni kẹ́ máa fáwọn ènìyàn o. Ẹ gbọ́ mi, ìyàtọ̀ tó wà láàrin wa nìyẹn. Ìgbà tí mo introduce ara mi lẹ́ẹ̀kan sáyẹn, ó dà pé ìyẹn ò tí ì dé. My name is Adelano Adekunle Solomon, aka Talo Feku Baba Gbawan before. But now King Solomon for the whole universe. The only man that knows the secret of Oko and Obo. The only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil. If many things spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I don't believe in any religion. Whether you be Christian, whether you be herbalist, whether you be Muslim, I don't believe in it. I believe in only humanity and reality. I promote reality and I believe in humanity. I can cope with anybody. I can mingle with anybody. That is King Solomon for you. But my father is Esun. I'm working for devil. I'm working for Esun. Okay? Esun. Ló pè mí. Mo dẹ̀ tó pera mi. Tẹ̀sùn bá fẹ́ yíwọ́ nígbà mi, màá tún fún lépè. Màá tún lò tọ̀dọ̀ mi. Tí bá rí pé ó fẹ́ ṣe tèmi dáadáa, màá tún wà lẹ́yìn ẹ̀. Èmi àtẹ̀sùn lájọ́ ṣiṣẹ́ pọ̀ hand to hand. Àwọn tó wá mọ̀ mí délé, àwọn pastor tó wá dì mí dáadáa, wọ́n wá sọ mí ní olórí Èsùn one worldwide. Wọ́n ìgbà tó ń rí wípé mà ní ilé gan tó burú jésùn lọ. Èmi náà pè ní olórí Èsùn one. Àbí kò yé? Tó bá invite mi sí ilé awo máa cope. Tó invite mi sí club máa cope. Tó invite mi sí mọ́sálásí máa cope. Kò síbi tí mo wà tí mi lè kẹ́kọ̀ọ́, tí mi lè lecture. I'm a general man. Ọba àgbáyé. I can cope in anywhere. That is King Solomon for you. So don't preach Bible for me again. Àwọn Kristẹni tó bá ń hùwà rádaràda, mo máa ka Bíbélì tó against ìkan tó ń ṣe fún wọn. Àwọn tó pera wọn ní Kristẹni, àwọn tó pera wọn ní Mùsùlùmí, tó bá hùwà rádaràda, máa ka Al-Quran tó go against ìwà tó ń hù yẹn fún wọn. Torí kò tó ń gbàgbọ́ nìyẹn. Aláwo tó bá sòsì, máa ka odù Ifá tó go against iṣẹ́ tèmi gbà nìyẹn. Kò sí anybody tó bá ti ṣe tèmi mo ṣe tiẹ̀. So ìwàásù tó lọ sí fún mi yẹn pé ọ̀fẹ́ la fún yàn, ọ̀fẹ́ ni ká máa fáwọn èèyàn yẹn ọba mi wí. Èsùn ò kí ń fẹ́yàn lọ́fẹ̀ẹ́. Èsùn máa gba nǹkan kan lọ́wọ́ ẹ kó tó fún ẹ anything. Ó gbórúkọ tó pe àwọn ìyá mi ni. Kí ló kọ àwọn ìyá yìí náà o? Àwọn ìyá afíjú ẹyẹ tí kì í rinlẹ̀ kàsé, arógbá aṣọ má balẹ̀, àti fún jẹ̀dọ̀, àtàpàjọrí, òdùdú làǹdẹ̀. Àfàìfúnni ní kíni? Àfàìfúnni ní ẹ̀dìyẹ sì fi gbé dídé wúrẹ́ lọ́wọ́ ẹni. Kí ló ń ṣe àwọn ará bí kẹ̀? Wo lọ́jọ́ kó tẹ́tẹ́lẹ́. Wá bó ṣe máa gẹ̀ẹ́tì owó sọ pé ọ̀fẹ́ la fún ẹ. Ṣé Jésù ń re epo 2000 ni? Àbọ̀ wọ́n máa jẹ́ kí n ṣe pèsè ẹ pásítọ̀ yìí kẹ̀. Ṣé Jésù ń re epo 2000 naira? Ẹ̀sìn tí wọ́n fi gbé Jésù ó lọ ya ni náà.
kò rówó fi rà náà kémi náà lọ máa yá mọ́tò ní ẹ̀sìn tí Jésù fi wọ Jerusalem lọ yá ni ó ní ẹ lọ sí ìletò ẹ máa rí ẹsìn kẹ́tẹ́kẹ́tẹ́ kan tẹ́nìkan bá béèrè lọ́wọ́ ẹ pé níta ló ní ẹ sọ pé Olúwa ní fi ṣe ó yá ni ó dọ́gbọ́n yá ni kò ó kàn fẹ́ lo power níbẹ̀ ẹni náà kémi náà lọ máa yá mọ́tò ní èmi jẹ́ Jésù ni take time ó ti tẹ ẹ̀sùn nírùn mọ́lẹ̀ o ó ti yí o má tún wá ẹ̀sùn bẹ́ẹ̀ fún mi mọ́ o èmi àti ẹ̀sùn lájọ́ ń ṣiṣẹ́ papọ̀ o ok ẹ lọ bá àwọn pásítọ̀ bíi títí kẹ́ lọ máa wàásù fún wọn o èmi ò kì í ṣe pásítọ̀ o tẹ bá rí mi ní ṣọ́ọ̀ṣì tí bá lọ jó ṣé ijó mi jọ ti Jésù ni ẹ rí i pé ijó mọ́lẹ̀ ni mo máa jó ní ṣọ́ọ̀ṣì ni ijó tí mo máa jó ní ṣọ́ọ̀ṣì yẹn ṣé ó jọ ti Jésù ẹ rí i pé ijó mọ́lẹ̀ tẹ bá wo ijó mi dáadáa tẹ bá wo step ijó mi dáadáa ṣé ó jọ ti Jésù ṣé Jésù jó bẹ́ẹ̀ ijó Ọbàtálá ni mo lọ́jọ́ ní ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ bá tí mọ̀ kẹ́ lọ gbọ́ because ilẹ̀ gbogbo ní ilẹ̀ wọ̀ kò síbi tí láàárọ̀yè ò ti kò síbi tí èsùn ò ti lè pọ̀ gbogbo everywhere lè sùn popular dé èsùn wà nínú mùsùlùmí ó wà nínú Christian ó wà nínú any religion tó bá mọ èsùn èmi gangan náà pè lésùn tó bá mọ̀ wojú mi dáadáa wo ti rírù mi rí ni aládìjọ tí wọ́n ti délé ayé wo ti rírù èèyàn bí ọba Solomoni rí bèèrè lọ́wọ́ bàbá ẹ̀ tó pé 100 years wípé ṣé ẹ ti rí irú èèyàn bí ọba Solomoni rí ládìgbà tí wọ́n ti bí ẹ ládìgbà tí àwọn kọpíkọpí yín tó ti ń ṣe kọpíkọpí kiri wo rẹ́ni tó kọpí ọba Solomoni rí ni wo rẹ́ni tó lè lo voice mi voice ọba Solomoni yìí kó máa sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ wo rírí kò sí ẹ̀dá kan láyé tó lè lo voice ọba Solomoni kó fi sọ̀rọ̀ kó ohun ẹ̀ sàn dìbí tèmi kan sọ pé ọba Solomoni ló ń sọ̀rọ̀ yẹn kò lè ṣẹlẹ̀. ọmọ tó bá sọ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kó sọ̀rọ̀ tó bá sọ fún ẹ mo máa fún ẹ ní 2 million naira kí ọba Solomoni kí sọ̀rọ̀ kí ẹnìyẹn kó sọ̀rọ̀ tó bá ti wá sọ̀rọ̀ ká wá play fídíò ẹ̀ ká wá play voice ẹ̀ káwọn èèyàn sọ wípé ọba Solomoni ló ń sọ̀rọ̀ kò lè sí anybody ò lè lo voice mi yẹn wo lè sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ o má sì mí gbọ́ o wo lè máa sọ wípé ìgbà àkókò bá sá wo lè máa sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ wo lè máa ranjú bí mo ṣe ń ranjú bọ̀ kó sọ̀rọ̀ kí àwọn èèyàn wá sọ wípé ẹni tó ń sọ̀rọ̀ yìí voice ẹjọ́ tọba Solomoni kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ gbogbo voice mi tán lò káàkiri tí bá ti sọ̀rọ̀ àwọn ènìyàn mọ̀ wípé ọba Solomoni ló ní voice yìí kò ní ìdí ká tó máa wá ok tí o bá lè ti sọ fún ẹ tó bá ti lè ṣe owó kan mo tún fún yín lọ́fẹ̀ẹ́ lálẹ́ yẹn owó kan mo ti fún yín lọ́fẹ̀ẹ́ lálẹ́ yẹn lọ lo voice mi bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí lọ lo kó fi sọ̀rọ̀ níbì kan kó wá send ẹ̀ sí mi kí wá play ẹ̀ fún àgbáyé tí gbogbo ayé bá sọ pé ọba Solomoni ẹni tó sọ̀rọ̀ yìí ó jọ ẹ́ o mo fún ẹ 2 million naira ó gba 2 million lọ́fẹ̀ẹ́ lófò nìyẹn wọ́n á ní tán lọ́ba Solomoni mi ò pé méjì nǹkan tó wà níbí kò pé méjì lágbàáyé wọ́n ní tán ni ó dijọ́ kẹtù lè rírú mi o gbọ́dọ̀ kú lẹ́ẹ̀mẹ́ta o gbọ́dọ̀ ti kọ́kọ́ wá sáyé kó lọ tó bá wá sáyé gan lẹ́ẹ̀mẹ́ta wo kàn máa ń win ní òòlè tó torí nǹkan tó wà níbí nǹkan tó wà níbí kò sí ẹ̀dá tó wà láyé tí kò lè fèsì tí ò ní lulẹ̀ o bá jẹ́ professor àgbáyé tó bá déwájú mi tí bá béèrè question lọ́wọ́ ẹ̀ wá wó kọ́ o ṣe kó má o lè wá try mi lọ́jọ́ kan o tó bá dẹ̀ sure fún ẹ̀kẹ́ wo lè send request o ó mà ṣe o tó bá jẹ́ pé òyìnbó aláwọ̀ funfun tó bá déwájú mi tí bá rẹ́ni tó lè interpret tí bá béèrè question méje lọ́wọ́ ẹ̀ ó máa wó kọ́ tó bá jẹ́ lọ́ọ̀yà àgbáyé
tó yẹ pé wọ́n nìkan ló mọ lọ́ọ̀jù lágbàáyé tí bá béèrè question méje lọ́wọ́ ẹ̀ wọ́n máa wúkọ́. wọ́n máa wúkọ́. eléyìí kì í ṣe pé a lọ kọ́ wọ́n bí wa mọ́ ni. mi ò dẹ̀ fi jọ bàbá mi ò dẹ̀ fi jọ ìyá mi ò fi jọ anybody mo lálẹ́ hù ni. àwọn fámìlì mi tó yí mi ká tó bá ń wò mí dàárọ̀ yé ọ̀rọ̀ mi sì ń yà wọ́n lẹ́nu wípé níbo lọ́mọ ẹ ti jáde, who is this man, who is he, because kò yé wọn pé how come. So owó kan mo tún fún ẹ lọ́fẹ̀ẹ́ ni o key of question méje bẹ́ẹ̀ ni key of Captain Perry bó ṣe wà láyé ni mi ò mọ̀. So question tí mo béèrè lẹ́ẹ̀kan wípé ṣé tí obìnrin bá gbóbò fún ọkùnrin tọkùnrin bá do ṣé oore lóbìnrin yẹn ṣe fún ni, ṣé ti send request. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé o fẹ́ gba question kí n béèrè question méje lọ́wọ́ ẹ̀ tí o bá ti wúkọ́ tí bá béèrè question méje lọ́wọ́ ẹ̀ tí o bá ti wúkọ́ wàá gba 1 million naira, ṣùgbọ́n tó bá ti wúkọ́ wàá fún mi ní 500,000. àwọn gẹ̀lẹ́ wo ló ń send message yìí? A ní káwọn obìnrin send message kan wá dáhùn question wọn rẹ̀ kí ni tèmi pẹ̀lú igbá ìkòkò bàbá ìsàsùn. A ní àwọn obìnrin tó fẹ́ dáhùn question àwọn ló ń send request tó bá ariwo wà níbi tó wà yìí o ti wá mute níbí àwọn sápá people rédèrèdè a ní kó sọ̀rọ̀ o tún mute yẹn fẹ́ máa ṣe níbí yẹn fẹ́ jókòó tì o tí rẹ́dí àti sọ̀rọ̀ rẹ̀. Àwọn obìnrin kan wà tó bá fẹ́ wá sórí live wọ́n àìsàn lọ́ máa wọ pátá wọ́n àìsàn lọ́ máa kó dọ́stà sídìí wọ́n lọ́ máa kó fòmù sídìí tó yẹ pé kán lè fáìn. Ìwọ tó fáìn tẹ́lẹ̀ bóun kókó pọ́dà gbogbo àgbáyé tán ò lè fáìn. Ẹ sí ojú time is going omi ò ráyè o. Ṣé ẹ ti débi mo ti débi. mo ní kẹ́ sí ojú time is going omi ò ráyè tó pọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ tọ́nà sílé. Ọba Solomon. Wá àwọn tẹ́jọ́ máa lo sexy voice fún ara yín lọ sí comment section. Mi ò ráyè gbogbo yẹn. Mi ò ráyè story, go straight to the point. Má kí mi ò fẹ́ kí mi ò fẹ́ Ọba Solomon. Ṣé o fẹ́ dáhùn question mi àbò dáhùn sí tó bá ti dókè open your camera. Try this store. Àwọn ẹwìn mo kàn gbé wọlé lọ́ra ẹ̀. Àwọn ẹwìn ló kàn wọlé. Àwọn ẹwìn. Ẹ̀lú Tọ́pẹ́ expensive. Ẹ kálẹ́. Ẹ káàbọ̀. Tèmi o kàn ṣe obìnrin yẹn lóye torí àwọn méjì lájọ enjoy ẹ̀ ṣàjọ ṣe ra wa lóore ni. Okay. Why tẹ̀yìn obìnrin tí wàá ní mentality ikú tọkùnrin bá ti dóyin dandan ni kó fún lóyún lówó? No, èmi ò ní mentality ẹ̀ bọ̀ àwọn obìnrin mi máa ní bí a kọ́ máa fi compensate wọn but it's not normal. It's not normal because we both enjoyed it. God bless you. Ìlú wo lẹ̀yin ń gbé? Ìkòròdú. Tẹ́tí lọ́kọ ni? Sá. Tí ilé ọkọ lẹ wà ni? I'm a single mother. Single mother ni? Ṣé lè wá ká lọ́la kájọ gbádùn ara wa kájọ sórí fúnra wa? Ibi tẹ́ wà jìnnà. Níbo mo wà? Ṣé ẹ̀gbọ́n Oǹdó lẹ wà? Abẹ́òkúta ni mo wà. Okay sir. Ṣé lè wá lọ́la kájọ gbádùn ara wa? Okay sir. Ẹ ti sọ bẹ́ẹ̀ kí n gbowó. Bẹ́ẹ̀ ni. Ṣé lè bá wa ṣe 360 kí ìwé kan tẹ́ ẹ nínú? Nínú wọ́n ṣì wọ́n lọ.
tọ́ọ̀sì lẹ́ ń lò lẹ́ẹ̀dẹ̀ fẹ́ gbowó. kò sí náà ni. Ìgbà tẹ́ ẹ̀ bá wá gbowó báwo lẹ ti fẹ́ rówó fi ra generator sílé? Má fi sà. Jẹ́ kí n ta ẹ lọ́rẹ lálẹ́. Ẹ ṣe sà. Báńkì wo lẹ ń lò? Ok. Ẹ bá ojú eré àwọn holy center pàdé. 70. Ẹ bá ojú eré àwọn holy center pàdé. Yes, sir. Ṣèbí ẹ ní generator sílé? No, sir. Ẹ ní generator? Bẹ́ẹ̀ sà. O máa manage ẹ̀ sápá wà ń ta ọ̀, kò sí ọ̀kan gbòòrò, ọkàn wà kàn manage ẹ̀. Ok, sir. Báńkì wo ni? OP. Ẹ̀yin ọmọ mi tẹ́ wà ní comment section lè ta arábìnrin lọ́rẹ̀ o, àwọn holy center ta lọ́rẹ̀ tó bá ti ń pa account number ẹ̀ lè ta. OP. Yes, sir. OP. Ó yá account number. 70. 70. 11. 11. 24. 24. 30. 30. 30. 30. Zainab Ọmọlára. Yes, sir. Ẹ ti ṣe kò ń gbé àwọn holy center lálẹ́. Ẹ ṣe sà. Mo burú Jésù bí mo ṣe wà. Kí lẹ sọ sà? Mo burú Jésù bí mo ṣe wà yìí, ọ̀dájú lè mi. Ọ̀yá èlò lẹ rí? Ẹ yẹ kí lọ confirm. Àwọn kan mẹ́sẹ̀gì mi wọ́n ní good evening sir. 50,000, sir. Èrò tí mo ní nìyẹn. Tí wàá manage ẹ̀ tàbí kí wàá dá padà fún. No, thank you so much, sir. God bless you. Ẹ pẹ̀lẹ́. All right, sir. Yes, Ẹ pẹ̀lẹ́. Ṣé ẹ̀yin lẹ nínú funfun ní abẹ́ dá yẹn rán? mo dá yẹn ni. Àwọn wà sí. Tó tẹ bá fẹ́ ta mí lọ́rẹ lọ́la, tó bá fẹ́ fòbò ta mí lọ́rẹ lọ́la lè wọ díẹ̀ mi wá. Ok, sir. Ìyẹn ti rí ojú eré holy center nìyẹn. Ó ti rí ojú eré holy center. Yes, ẹ̀yin obìnrin yìí dà. Ṣé tí ọkùnrin bá gbóbò fóbìnrin, ṣé orí tí obìnrin bá gbóbò fọkùnrin sí orí open your camera, time is good. Sonia, time is good. Mo ń bọ̀ náà. Àwa aráyè wo gbọ́dọ̀ ti rẹ́ẹ̀dì kó tún dókè wait and get ni wo dókè o tètè sọ̀rọ̀ mo já ẹ̀ dànù nìyẹn. Mi ò ráyè sẹpẹtẹ́rì. Èmi yàtọ̀ sí àwọn tẹ́ máa lo voice sexy voice fún. Èmi ráyè gbogbo yẹn ni. I don't have time. Mi ò ráyè gbogbo sẹpẹ̀lúlù. Gbogbo ẹ̀yin tí ẹ̀yin send message sí mi tẹ́ ń sọ pé ká lẹ́sà yẹn ní WhatsApp. Ẹ waste time yín. Go straight to the point. Tó bá ké mi láti sílẹ̀ bẹ̀rẹ̀ mi ní dá lóhùn. Wàá go straight to the point. Wàá lo voice message. Wàá fi ṣàlàyé kó tó fẹ́ sọ. Hello woman. Ẹ káalẹ́ sà. Mo ní kẹ́ máa sí ojú yín tẹ́ bá ti ń dókè. Mo ń sí lọ́wọ́ ni. Mo ń sí lọ́wọ́. Yẹ kí kọ́kọ́ wò bóyá ẹ ti pé. Ẹ ti pé náà kí lẹ open anything náà.
Ẹ káalẹ́ sà. Mi ò níná ni. Ẹ lọ sọ fún Tinubu pé ò níná, kí ni tèmi pẹ̀lú ẹ nínú ẹ̀? Ojú kan sáyìn ìbára ẹ nínú ẹ̀ ní tèmi pẹ̀lú ẹ. Ojú kan sáyìn. Ẹ máa send request. Ẹ máa dé bí ẹ máa ṣe bí àjẹ́. Don't understand your people. Hello. Ẹ káalẹ́ sà. Yeah. Open your camera before it's too late. Mi ò ní much follower. Mo ń bọ̀ kí wá wá followers fún yín. Mo kàn tó kàn mí kan gbogbo yẹn. Ó dáa pé àwọn èèyàn wọ̀nyí wọ́n already. Bóyá ọjọ́ mi yà máa padà wá. Ẹ̀yin tí ẹ wà ní TikTok mo ṣe ń padà bọ̀ lórí live lálẹ́ tí bá ti relax dáadáa. 12 o'clock ti lò, mo ti wá bí láti 8. Olórí. Irú àwọn èèyàn wo lèèyàn gbé wọlé lálẹ́ yìí Ọlọ́run? Ó dáa. Ẹ̀yin tí Facebook ẹ sí. Ẹ̀yin tí Instagram ẹ sí. Báyé báyé ni ká máa ṣọ́ra. Ìgbà báyé. Ọba. Are you ready to Ẹ open? sà o. Ẹ kújọ́ mẹ́ta sà. Yes, sir. Merry Christmas to you and the entire family. Thank you. Yeah. Ṣé kí n máa pa àkán nọ́mbà mi ni? Ẹ pè é. Okay, 30. Okay. 30 400 400 31 31 258. 258. First Bank. First Bank. Okay. Wait and get. Kí lẹ sọ? Wọ́n ní wait and get. Wait and get. Okay. Fóònù ẹyọ kan mò ń lò so mo máa ní láti padà nìyẹn. Ẹ ní ìdàtí padà ẹ kàn close ẹ máa ṣe àwà ń bí. Okay. Any amount ni o? Any amount náà ní òkò. Okay. Báyé báyé ni ká máa ṣọ́ra. Gbígbà báyé ni àkàṣe pẹ̀lẹ́ o. Orí ṣe jẹ́jẹ́ torí láyé yìí gbà jẹ́jẹ́. Orí ṣe jẹ́jẹ́ torí láyé yìí gbà jẹ́jẹ́. Orí ṣe jẹ́jẹ́. Kí ló dé léyìn òkè máa ń lọ àbó máa padà lọ ni? Chara. Ẹ kálẹ́ ọba. Ọlọ́mọ sí ẹ mà ní mo fẹ́ dá. Ọba. Ó ti wọlé o, ẹ bá mi manage ẹ má pè síta o. Fóònù kékeré dà. Question yẹn mo fẹ́ dáhùn fún. Ẹ má pè síta o. Ọlọ́run àbùkún fún yín ra ẹnu gbà. Ó kéré gan. Mo ní Ọlọ́run àbùkún fún yín máa ra ẹnu gbà sẹ́. Àmín Jésù. Ó bá dáwọ́ lórí ayọ̀rísí rere. Àmín Olúwa.